It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Èèyàn lèmi rò pé mo fẹ́. Àṣàjọ̀nú ni mò ń bá ní ìbálòpọ̀. Bẹ́ẹ̀ni. Arẹwà jẹ́ àjọ̀nú kan tó nífẹ̀ẹ́ attention lọ́pọ̀lọpọ̀. Léyìí tí ẹ fi dùn nínú. Ìdí rèé tí kò fi ṣìwàwò sí yín. But now, tí ẹ fún ní attention mọ́, tí ẹ fún ní care mọ́, there is going to be a very big problem. A problem. She's here. She's here. Who is here? I can feel her presence. Mo fi pé tabara kini yẹn síbẹ̀ yẹn like big asset ló máa jẹ́ fún wa. Wọ́n gbọ́jà wá fún mi mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò bá kúgbe sọmọ lọ́mọ kí ló ṣẹlẹ̀. báwo kan tó gbé wá fún ọjà kan mákẹ́ẹ̀tì kan wọ́n gbé gbó wá fún ọ ní onígbó. wàhálà ti wà o. àmọ́lá. wọ́n mi ti dáhùn tán. òun rè ṣókù ni. Ọlọ́run kan kú díẹ̀ náà. Jatto lọ́mọ lọ. Kò dẹ̀ ṣe pé a ní ọmọ tọ̀dọ̀ tiwa o. Even though tó bá jẹ́ wípé a adopt ẹ ni. Ọmọ ọgbà mi tí àwọn obìnrin bá jókòó tó bá péjọ tó bá ń sọ̀rọ̀ childbirth máa kó wà ń bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan láti offer àbí láti contribute. Ọmọ yín mo máa pa no be good news no be bad news ṣáde yín yẹn èmi mo máa pa. What? Kàyéfì ni ikú madam jẹ́ fún mi. Kò ṣe pé nǹkan kan ṣe. Àní kò yí máa sọ̀rọ̀ fífẹ́ street ni mi ò fẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò sáyè gbogbo à ń love à ń ṣe kíní kan kò sí ní street. Mo fẹ́ kí ọmọ mi fẹ́ Ṣadé màá ṣe 5 million fún mi. Tí n bá mú Ṣadé wálé ní ìgbà olè mi rò wó. Ẹsẹ̀kẹsẹ̀ máa transfer fún mi. Àìsọ pé ẹ̀yàwó yóò sọ pé bàbá mi ẹ ṣí èrè gan. Ọ̀dà point of correction dáàdì mi ẹ ṣí èrè gan. Ẹni yẹn ti ṣí èrè. Mi ò wọrí o because ṣe tẹ̀lé Bámidélé tí mo ti gbá mú yìí kò ń ṣe Bámidélé ti tẹ́lẹ̀ o Bámidélé ti sẹ́ni tí mo gbá mú yìí kò sí anybody like kò sí anybody tó lè gbà lọ́wọ́ mi. Ó ṣẹlẹ̀ ó ti sí. Ẹ tó kọ̀kọ́ sọ ẹ ṣe sọ. Ní ọ̀sùnmájú táwọn èèyàn sì ń ṣoògùn owó ni. Ṣẹ̀rí mo notice kankan nílé wa lẹ́yìn tí ìyàwó ọ̀gá àti dolóògbé tó ti kú kò sóbìnrin tó dúró nílé rẹ̀. Ṣé kí dẹ̀ ṣe kí bóyá ọ̀gá fi ìyàwó wọn ṣògùn bóyá tẹ́lẹ̀ ló ṣe kú. I was in a real danger. Níjà ni lè bá mi délé. Ẹgbẹ́ kankan wọ́n ọ̀dà gẹ́tì mi wọ́n lù mí ni. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ sọ fún mi pé ẹ máa tajà ń carnival pé tẹ bá ti dé ẹ máa san owó mi ẹ dẹ̀ fún mi lówó mi. Pátápátá là ń fọ́jú kúnákúná là ń dẹ́tẹ̀ ojú àìfọ̀fọ̀ tán ìjà ló ń dálẹ̀ o. Kí ló tún dé kí ló ṣẹlẹ̀ náà ìsìnkú kílé tó ń tẹ̀lé mi kiri kí ló ṣẹlẹ̀ gangan èwo ní wèrè gan. Èmi ò ṣàkóso oníbàjẹ́ ara oníbàjẹ́ oró. Oní òde èèyàn bákọ̀lù mi o bákọ̀lù dídé. Aṣọ ti ṣí lójú rẹ̀. Káwá yìí wà. Ẹyẹ kì í tomi kó lámù ó yá wọlé síbẹ̀. Aládùúgbò ẹ̀dọ̀ mi o ìfẹ́yẹmí sọmọ mi dàpọ̀ tí. Jẹ́ kí lọ fún mi ìpè kí n lọ máa kó bàásù fáwọn ọmọ yẹn kí lè máa sára báyìí. Olóyè òbí kú ẹ̀rà gíẹ̀gíẹ̀. Nítorí
nǹkan tó o ṣe ní kí n bọ́ ọ̀tà lásìkò yìí rè. lásìkò tó. ọjọ́ torí kò fi tó ṣe. ó jábọ̀ mọ́tò. ìyá ó ti kọjá kí n lọ ó ti gbé lọ Ìbáyẹmí àtàwọn ọ̀rẹ́. gbẹnugbẹnu ẹyin sáwọn kí là ń pè yìí. ṣáyé ẹyin ti bàjẹ́ rí ṣá. ṣé ẹ ti ṣòfò rí. ẹ̀yin náà ṣòfò. ṣé ẹ ti fi 200,000 ṣe burí kádẹ́gùn dẹ̀ fèlè lọ́wọ́ yín rí. ẹ gbọ́ kí a ní sí ọ rí ẹ gbọ́ kí ni ká ti gbọ́ kó bí ìjọ olórí ọ̀dọ́ lé wa lórí nínú ìlú yìí kò ṣeé ṣe. yóò ṣeé ṣe ni o. wọ́n kọ́ ọ fa ọmọ rẹ létí dáadáa n ò gbọ́dọ̀ tó gbọ́ pẹ́ kó tún dànù láàmú mọ́. yẹ́sì bọ́mọ bá ṣe ẹ̀jẹ̀ abáwí àwòkùn tẹ́tí tẹ́fẹ́ fi fáwọn ó ti gbogbo ọ̀nà gbọ́nà jù. àmọ́ bí tá a bá dé yẹn yọ̀ǹda mi oníbi tí mo fẹ́ dé bẹ́ẹ̀ bá pè mí jọ mi wọ́n tún àjẹ yín. Ọládìde fóun ó jòyè olórí ọ̀dọ́. àbórí rẹ̀ burú. orí rẹ̀ tiẹ̀ ti burú. àbí kò fẹ́ dáa fún yẹn. kò tiẹ̀ lè dáa fún ọ ni. kókó máa nìṣó. àjọyọ̀ ó yà parẹ́. lọ́bẹ̀ alẹ́ èdè ìparẹ́ pẹ̀lú. ajíyọrin o ajíyọdà ajípẹ́padà wíwùn ìwé kaná olúkèrè o àjàkèrè o olúkèrè lórí kọ́kọ́rọ́ kúdánì àjàkèrè ló má gàdágodo rẹ̀ lọ́wọ́. a ní mi ò bá ṣe oyè yìí àfi kí n jẹ́ bí ìbá jẹ́ wọ́n padà lù ní. mi ò ní gbà bá mi ò ní gbà kí Fáyẹmí joyè olórí ọ̀dọ́ yìí kàkà kíkú mọ̀ jẹ̀sì sí àfi ṣàwádànù ni. tí mo ní kó jáwọ́ lórí ọ̀rọ̀. mi ò ní jáwọ́ bá mi ò ní jáwọ́ kó máa sọ fún gbogbo nànà kó ṣọ̀nà kó bá dẹni ọba ó ti dẹni ọba tèmi ojú rẹ̀ sì máa rí ìkú rí. ọ̀rọ̀ tẹ́mi wò yóò dariwo yóò di wàhálà o Ìfáyẹmí gan ò mú lẹ́rọ̀ èmi náà sì ní í mú lẹ́rọ̀ fún un àjọ mú nǹkan lẹ̀. bàbá má bá mi rìnrìn àjò mi láyé ìwọ ṣá mo lè fọ̀rọ̀ mi lọ tí mo lè gbójúlé káráyé má ṣe yẹ̀yẹ́ mi àmì o ìrìn àjò tí màá rìn tí màá kábàámọ̀ ṣe bá mi tán o. Ti sọnù sínú ayé yìí o àìmọye èèyàn lájọ rìn mọ́lẹ̀ tí kú sára o dead border life tó pọ̀ nínú wọn bàbá má bá mi rìnrìn àjò láyé bá mi tán o bá mi tán rìnrìn àjò bá mi tán ẹsẹ̀ ọ̀dọ́ máa ń yọ bàbá dọ́rìṣẹ́ mi ò bá mi tán bẹ́lẹ̀ nìkan ṣayé o bàbá mi ò bá mi tán bẹ́lẹ̀ nìkan ló gbà yí o bàbá jọ̀wọ́ bá mi tán bá mi tán wá bá mi 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 tán bá mi tán bàbá ń bá mi rí ìrìn àjò bá mi tán. Life can be funny and life can be sweet. Bó ṣe wá dùn tó yẹ, àgbọ̀mọ̀mọ̀ wá ra wa. Gbogbo ohun tó ń dọ́kọ́ ni wúrà, Ọlọ́run ń gbọ́ òye. Ayé yìí ogun fẹ́ gbin o láyé síbẹ̀ òwe ló ń pa fún wa o ẹ jẹ́ ká máa kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́ torí ọ̀la bàbá mi tó o bàbá o bàbá mi tó ṣiṣẹ́ mi láyé ẹsẹ̀ ọ̀dọ́ yọ̀ bàbá mi tán ọ̀pọ̀ ti kú sára òwe òde kú mọ́. bá mi tán. Babe, ó ráyè ni
Mo máa ti gbàgbé fóònù mi kẹ̀. Wo. Kí ló ṣẹlẹ̀? Ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ náà. Kí ló dé? Ọ̀ṣẹ́ mi ò gbà mí. Báwo la ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe ni tó tún gbà ni? Àṣé ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni ẹ́. Ọ̀dàlẹ̀ ni ẹ́. Ẹni tó bá jẹ́ ìdàlẹ̀ ó ti dandan kó bálẹ̀ lọ. Yes! Fìwàṣayé ìwọ. Kò bá má jẹ́wọ́. Ṣé pé nǹkan tó wù mí wù ẹ́? Kò bá má jẹ́wọ́. Dúró, ìwọ ni gbogbo ló ti gbọ́ gbogbo òwe tó ń pa gan òwe yẹn ò dùn lẹ́nu ẹ̀. Kí ló mean by ó ń ṣe mí ò ń gbà mí? Because gbogbo ilé tó ń sọ mi ò understand ẹ o. Kí ló ṣẹlẹ̀ now? Come off it. No, come off it. Are you trying to pretend to me? Are you trying to pretend like you don't know what is happening? Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fura adìyẹ. So mo kò plan lélẹ́yìí all this while. So ó ti má ṣe o. Ó má ṣe o. So gbogbo bó ṣe sọ fún mi wípé dúró dìgbà díẹ̀ tí wọ́n máa bá ti pè ẹ́ má gbé kàn wọ́n mọ́ fi wọ́n ṣakọ. So this is all your plan. Ṣebí mo wà nínú ilé ni mo gbọ́ pé fóònù kan ring ó pé ó ti jáde. Fóònù yìí bó ṣe ringtone mi lélẹ́yìí kí n gbé kí n sọ fún wọn pé wàá pè padà o tó bá ti dé. Gbígbé tí mo wá gbé fóònù yẹn ló di Mrs. Jayola. The same Mrs. Jayola tí wọ́n fẹ́ kí n fẹ́ ọmọ wọn kan ṣoṣo tó wà l'Amẹ́ríkà. Òun ni ìwọ Fìwàṣayé tí ń bá sọ̀rọ̀ láti jọjọ́ yìí. Imú máa burú o tí ò jẹ́ ká gbóòórùn àṣebí àṣeìkà ni ẹ́. Débi wípé ọ̀sẹ̀ kan ló kù tẹ́yìn méjèèjì máa fi ṣègbéyàwó. Ìkà ni ẹ́ o, ọ̀dájú sì ni ẹ́ pẹ̀lú. Ohun tó gbogbo ilé ìwò lẹ́yìn mi. I thought we were sisters. It feels like a dream, like I'm not still getting it. Fìwàṣayé, kí ni mo ṣe fún ẹ? What did I do to you? Tó fi wọ́n pọ̀kan tó yẹ kó ṣe fún mi nìyẹn. I thought we are sisters. We love each other, we go out together, we do many things together. But you hate me, Loki. Fìwàṣayé. Shishi, you touched my phone without my consent. Ọjọ́ wo ni gbogbo rubbish yẹn bẹ̀rẹ̀ náà? Ṣé kan tó yẹ kó sọ nìyẹn? Oh. Ṣé kan tó yẹ kó sọ sí mi nìyẹn? Mo fọwọ́ kọ fóònù ẹ. Ṣáyà tó wà lẹ́yìn nìyẹn. Fìwàṣayé, ìkà nìyẹn. Kí ló expect me to sọ? No, kí ló expect pé kí n sọ? Oh, to beg you? To cry? Oh, you want me to go on my knees and beg you? I should cry, I should pretend. Oh, my baby, my pinnu. I should pretend like I care. Wo, ojú mi dada. I don't care. Yes! Don't know. Ṣé ìwọ nìkan ni? No, ṣé ìwọ nìkan ni? Ó ṣe jẹ́ pé gbogbo ire tó wà ní gúúsù, àríwá, ìlà oòrùn àti ìwọ̀ oòrùn kò kí lọ sọ́dọ̀ èèyàn méjì, ọ̀dọ̀ tiẹ̀ nìkan ló máa wá. Ojú mi dada. Kí ni ọ̀bọ tiẹ̀ tó fi ṣorí tí náà kì tèmi ò ṣe? Mo ń bèrè lọ́wọ́ ẹ̀ ni, idiot. Fìwàṣayé, all this is coming from you to me. Yes. Fìwàṣayé, bí o máa mú ẹbí ọ̀rẹ́, mú ẹbí ẹ̀jẹ̀ mi bí ẹbí mi. Kò bá má jẹ́wọ́. Kò bá má jẹ́wọ́ ló yẹ kó ṣe lára mi. Fìwàṣayé, what did I do to you? What have I done wrong to you? Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Ṣó fẹ́ gbọ́? Kí ni mo ṣe fún ẹ? Ṣó fẹ́ gbọ́? Lóòótọ́ ni mo ń ṣe lára ẹ̀. Yes, mo ń lára ẹ̀. And kò ṣe pé mo ń lára ẹ̀ nìkan. I hate you with so much passion. Mo hate ẹ because you always make me feel less of myself. Mo hate ẹ because o máa jẹ́ kí n feel gbá mi, o máa jẹ́ kí n question Ọlọ́run tó ṣẹ̀dá mi wípé Ọlọ́run báwo ló ṣe ṣẹ̀dá mi báyìí?
o má jẹ́ kí n feel wípé mi ò lucky. Ìwọ náà wo phone tó ń lò. iPhone ló ń lò, wo phone tèmi lò. Wo phone tí mo ń lò, ẹgbẹ́ mi mélòó ló ṣì lóru phone yìí. No, ẹgbẹ́ mi mélòó ló lóru phone mo béèrè lọ́wọ́ ẹ̀. Wàá máa feel bí champion ní community yìí. CDS là ń lọ ní o, PPA là ń lọ ní o. Ìwọ nìkan làwọn èèyàn máa rí. Kọ́pàṣẹ́ ọmọ lọ́tún, kọ́pàṣẹ́ ọmọ lọ́sì. Oh fine, mi ò dẹ̀ mọ ẹwà òṣì tó wà lára ẹ̀ tó bá ṣe pò lo cream. Ẹwà wo ló wà lára ẹ̀? No, mo béèrè lọ́wọ́ ẹ̀, ẹwà wo ló ní tí mi ò ní? Ní gbogbo wọn máa fún ẹ ní gift, wọ́n máa sọ pé kọ́pàṣẹ́ ọmọ, gbogbo àwọn big men. Ọwọ́ ti ẹ̀yin nìkan ló wà. Gbogbo àwọn big boys. Àwọn aláyé tẹ́wọ́ tó máa ń tẹ owó, wọ́n máa tẹ 100k sí wọ, wọ́n máa tẹ 50k sí ẹ, máa tẹ 500,000 naira sí ẹ. Èmi ò rírú ẹ̀. Àwọn tó máa ń fún mi ní 2,000, 5,000 naira. Àwọn baby check your WhatsApp. Mo ti máa ṣe 500 MB. Àwọn ẹlẹ́mi máa ń rí. Ìwọ ó tún máa feel wípé èmi ò ní kó send owó sí mi. Ó máa fi lá mi lójú. Ó máa fi lá mi lójú níwọ̀ idiot yìí. Ó wá sọ fún mi pé ṣé mo hate ẹ. Yes, mo hate ẹ tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. I hate you. Oh my God. I hate you. Always make me feel less of myself. I hate you so much. I hate you. Ọ̀pọ̀ kan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣe mí náà Ọlọ́run ni. Pẹ̀lẹ́, ẹ̀yin ojú Elédùmarè. So, I've been living with my worst enemy going to a year now and I didn't even get to know that. Fi wá ṣe kí ni wọ́n ṣe fún ẹ. Shut up! Bàbá gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹnu ẹ̀sán tó bá gbẹ̀nu dákẹ́ tí wọ́n fún ẹ ní 40. Ṣé o mọ̀ pé torí pé mi ò ti fún ẹ ní 40 yẹn lórí ẹ̀ ò ṣe set bí a kì í bá ẹ̀ reset brain ẹ kójú ẹ̀ ńlá dáadáa. Who is your sister? No, ta ni sister ẹ? Ibo ni ẹ? Yorùbá lèmi, èmi àti ẹ, family, àwa láti ibì kan. So, mi ò kì í ṣe sister ẹ. Fine, tó bá dé wá sọ wípé okay, ó wù ẹ́ kó mú mi bí sister ẹ, mi ò rán yàrá ya ẹ̀ níṣẹ́. Tó bá sọ pé ó wù ẹ́ kó mú mi bí sister ẹ, tó bá jẹ́ lóòótọ́. Bí sister ẹ ní olùṣe kọ́ mú mi. Fi ọmọ Madam Jayola fi ilẹ̀ fún mi. Jẹ́ kí n fẹ́. Yes, jẹ́ kí n fẹ́. Thank God, ìwọ ni lucky one. Ìwọ lẹ́yìn ijó Lédùmarè. Ìwọ làyàn fẹ́ Jésù, bestie Jésù. So mo ti fi ẹ́ sílẹ̀, kò sí wàhálà. But fi ọmọ woman yìí sílẹ̀, jẹ́ kí n fẹ́. Ṣó ti gbọ́, jẹ́ kí n fẹ́ lára àwọn big men tó wà lọ́wọ́ ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ lára àwọn big boys tó wà lọ́wọ́ ẹ̀, mú kan nínú wọn kó fi ṣọkọ. Ṣoré lè tó bá ń gbé ó ti lọ. Èmi máa tó mo máa wed kan tó rí 1 week síbí sí yìí, máa wọ wedding garment kó sì kọtíjà lákùbà bá ẹ lè ṣe sí. Ṣó ti gbọ́? Idiot, bá mi mú fóònù, máa fún ẹ ní 40, bá mi mú fóònù mi. Fún mi. Ìgbà mélòó la ó lò láyé táwa ń wẹ̀wò irin. Ìgbà mélòó la ó lò náà ó táwa ń wẹ̀wò irin. Ọ̀rẹ́ dà mí yẹn ò rí ọ̀dàlẹ̀ balẹ̀ lọ. Ikọ̀ tí ojú ọ̀dàlẹ̀ olójú kòkòrò àtúnilára ọ̀rẹ́ rí lójú mi rí yìí. Ọlọ́run àwọn olùgbèkú tí mo kọ rárá mi fún Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi. Ẹ dúró náà, èwo ni ká tan fìtílà ká tún wá fi kòkò dé lórí. Ká tan fìtílà ká fi kòkò dé lórí. Ẹni tó tan fìtílà ó lè jẹ́ pé ẹni oníròjú èèyàn ni. Ṣé mo pé ilé ayé inú stress ni. Bó bá gé mi gangan mo ní fìtílà tí mo tún ní ìkòkò. Torí yìí ni mo wá másẹ̀tì kí mo wá láìtà káàkiri. Bí bá ti tan fìtílà yìí mo fi kòkò dé lórí. Bá ti nídìí ẹ̀ mo yọ kòkò. Bí mo fi tan mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáyé. Ọmọ tó yẹ ògùn òpònú. Èmi tí mi ń ṣe ọmọ Yorùbá gan, mo mọ ìtumọ̀ kan tó ń sọ. Kí wá ní ìtumọ̀? Ṣé bí nǹkan tó ń sọ ni pé nǹkan tó yàn ò bá fẹ́ èèyàn kì í dé díẹ̀. Mo gbà. Orí ẹ máa pé o. Orí ẹ pé o. Sórí bó ṣe bá ṣu orí ẹ dáadáa yẹn ó pé. Sórí eléyìí wọn ò rí ìṣù rárá. Àfi bí apẹ̀rẹ̀ àjàṣẹ́ kò ní brain. Ó dẹ̀. Tina Simbi. Kó sì dànù jọ. Ṣé ẹ realize pé èmi gangan lọkọ léyìí? Èmi lọkọ nínú léyìí, èmi lẹ ń rí fín. Èmi lẹ ń rí fín. Kó fọ́ọ̀kì. Jọ, nǹkan tó ń sọ yẹn, kí ni ìtumọ̀ gangan ṣó lè láyé wa? Ẹ ṣe bó ṣe ń bí ìyàn nìyẹn o. Kí ni kókó ìyàwó tí wọ́n fẹ́ fún ọmọ madam nílé? Ìyí ọkọ tó jẹ́ ọmọ madam, àárín àti ẹ̀gbúrú ẹ̀. Èyí ìyàwó náà ń jẹ́ kó jáde síta, àwọn adé mọ́lé. Kí ló ṣẹlẹ̀ kó yé mi gangan? Ibi ilẹ̀ wà. Ojú àṣà ìríbi,
táwo di tèmi mọ̀ ti rán. Tẹ́ bá ń gbọ́ ojú mi rókun ó rọ́sà. Lóòótọ́. Kí ẹ̀ wá gbé yín débẹ̀. Ṣé ń gbé yín débẹ̀ gangan. Epo wà lọ́kọ̀ mi. Ọjọ́ kan wà. Ìyàwó ọmọ màdàmú kò wọ bàtà. Ló bá dé inú géètì, bá sí géètì fún. Ó bọ́ta báyìí lójú mi. Ajé ń gan. Mo tún gbóhùn ẹ̀ nílé. Kàyéfì ńlá lélẹ́yìí o. Kàyéfì rèé o. Ìwọ lójú ẹ̀ rí gbogbo ẹ̀. Ẹ wo, èmi ò sí bí o. Ní ìbá yín dá sí o. Nǹkan tẹ́ ẹ̀ ń sọ kò yé mi. Ó ti gé mi létí lọ. Ìdè gbọ́ kankan. Ẹ̀yàgò lọ́nà fún mi. Ẹgbẹ́ alábòsí. Ní kíni? Ẹgbẹ́ alábòsí. Kó rẹ̀ dà sọ́njà rẹ̀. Ẹgbẹ́ alábòsí. Bó ṣe rí. Ó ní sàsọ jìrì. Alábòsí òṣì. Alábòsí. Gbogbo tí wọ́n á jọ èmi lójú. Ṣé wọ́n máa fẹ́ ìyàwó fòkàn ni? Torí bá a ṣe gbọ́, ọmọ madam ti kú. Ìyàwó rẹ̀ òun náà sì mọ́lé bí ìkíní yìí. Òye mi kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí. Mo ní kí n bí kí la máa ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹnu géètì mo mọ̀ wá. Sẹ́yìn kan bẹ lẹ́nu géètì. Ní sùúrù. Kí ẹ rẹ̀ sílẹ̀kùn alákòóbá òsì. Ó tiẹ̀ wá tó èmi tí mo tiẹ̀ wá ń gbóúnjẹ lọ fún báyìí. Ìwọ́dà dúró. Bẹ́ẹ̀ ni o, mo ṣe ń sọ lọ yẹn náà ni. Jàyé kò dẹ̀ lérò pa ṣe ṣe bẹ́ẹ̀ yẹn. Kò ní ṣe é ṣe báwo, wọn ò bí dáa kó má ṣe ṣe, ó máa ṣe é ṣe ni. Èmi Jayé ni kọ. Anyway, mi ì bá rọ́nú ọ̀rọ̀ rí. Inú mi dùn bẹ́ẹ̀. Kò lè jẹ́ kó yà mí lẹ́nu mọ́ bẹ́ẹ̀. Gbogbo èyí tó ti impress gan-an ṣówó yìí náà ni. Ẹ káàbọ̀ ma. Ẹ ṣé gan ni o. Yes ma. Àmàdẹ̀kù ló wà nù. Ìnáwó gbàdí o. Ẹ̀yin ìyàwó ni mẹ́ ní o. Àmì ẹ̀pọ̀. Ṣé mo bá àbúrò mi lè? Mọ́mì wà nílé, ṣùgbọ́n wọ́n ní àlejò. Àbúrò mi náà dẹ̀ wà nílé. Ọ̀gbẹ́rì. Ọ̀pàpà parada. Tádì yẹn bá gorí àbá, á kẹun sọ, á pohùn dà. Ọ̀pàpà parada. Ẹ ṣé gan. Àmọ́ tẹ́ bá ń bọ̀, ẹ má gbàgbé láti mú nǹkan fáwọn náà. A ti gbọ́, a máa bá yín mú nǹkan bọ̀. Àti yóò mú òkú ṣá. Ìyàwó tó ti dé lọ́wọ́ látànà. Wọ́n á ṣàánú wọn. Tani o? Ẹ káàsán wá. Ẹ káàsán. Àná mi. Sister mi ṣe wà wá. Mo wà òkè. Kúkú tọ́jú ẹ̀. Mo mọ̀ pé máa tọ́jú ẹ̀. Ẹni kò tọ́jú. Àwa nìyẹn o. Akúnàwó àná. Ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni o. Àmín. Ẹ ṣé gan ma. Àmín. Sister mi, ẹ wo bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣé rí láti ìgbà tí mo ti fẹ́ ọmọ wọn báyìí, tí mo ti wọnú ilé mi, wọ́n mi náà ti ń kẹ́ mi. Tó ń kẹ́ mi, tí bá fẹ́ mú nǹkan remote lásán tí bá fẹ́ mú lórí tèmi, wọ́n mi máa gbà lọ́wọ́ mi. Mi ò jẹ́ kí n stress ara mi. Bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣé tó bá jọmọ tí mo bí ń kọ? Èkejì mi ni. Ẹ ṣé gan ni mà. Èkejì mi òun ni. Ọmọbìnrin tí mi ò bí òun ni. Ẹ ṣé gan ni mà o. Ẹ wo bó ṣe wà yìí, ó máa bóbìnrin. Àmín. Abọ́kùnrin fún yín. Abíbejì. Bó ṣe wà yìí. So bí wọ́n lè rè kí wọ́n máa jẹ kí wọ́n máa mú. Ẹ jọ̀ọ́ àǹtí mi, ẹ má bínú. Opportunity yẹn kàn ṣẹ̀ṣẹ̀ dé nsìn ni. Ẹ jọ̀ọ́ ọkọ ẹ̀ pẹ̀lú ìwé tó ń ṣe lọ́hùn, ó lè mú èèyàn yàtọ̀ síyàwó ẹ̀, ó lè mú èèyàn 5 wá. So yàtọ̀ sẹ́yìn tẹ bá tún mọ ẹni bíi 4 tẹ lè join pọ̀ tó lè lọ sí Amẹ́ríkà pẹ̀lú ẹ̀. Òun náà dẹ̀ ń sìn máa lọ sí Amẹ́ríkà. Ó travel out. Bẹ́ẹ̀ni. Kí ló kù? Ṣé mi lọkọ ẹ̀ rí? Ẹ ṣé gan ma. Ẹ ṣé. Kó tó yẹn. Àbúrò yín máa da Amẹ́ríkánà. Bẹ́ẹ̀ni, so mo fẹ́ kẹ́ ẹ wò lára àwọn tí ó bá wà trustworthy tí wà wọ́n da. Kéèké pé tí wọ́n bá dọ̀ wọ́n máa escape. Ṣé ti yé yín? Àtẹ̀yìn náà o. Àtẹ̀yìn náà o. Mo rò pé bọ́dà Bàràtàjù bí a ká mú wọn dání. Mo kí n bá ti mú
ń ṣe ìkó wọ́n máa ń bá ìsúnmọ́ṣẹ́ sí wa ti ká. mo fi bọ̀dá tájù lọ máa jà wọn. ṣé ẹ pé 5 ṣe ṣáà máa pé 5. a máa rí wọn àwa 3 ti tó àwa 3. Ok kò burú my baby tí ìtòmú lẹ́ẹ̀kan yẹn ṣé kí n bẹ gbé wá. mọ́mí ẹ̀ bá mi jẹ́ o mọ́mí ti sọ mi di bébí. tó bá lọ ní ìsìnkú sẹ́ńtì máa tún máa bá sọ̀rọ̀ ju àwọn ìlú tó wà nílò. kí ló bẹ́ẹ̀ gbé àǹtí mi iná ń kọ́ ẹ̀fọ́ wà ilá wà ewédú wà gbogbo ẹ̀ tẹ̀lé ilẹ̀ fẹ́ oríire ló wọlé tọ̀ wá oríire náà kò dẹ̀ ní bó sọnù lọ́wọ́ wa. àmín. jẹ́ kí n lọ bá yín gbé wá. wọ́n ti ẹ̀ wá lọ. ẹ ṣé gan ni. fi ìwà ṣáyé ṣe bó pè mí lórí fóònù tó ń sunkún pé o wà nínú ìnira pé wọ́n fìyà jẹ pé nǹkan ṣe pé òun bọ̀ lọ́dọ̀ kí ló wá ṣẹlẹ̀. sista mi ṣé ti gbàgbé ni pé tiktoker ni mí náà kí tiẹ̀ tó pàdé aláàánú so ṣé rí gbogbo àti mo pè yín yẹn prank mi mo set camera gbà yẹn mo dẹ̀ ti sọ fáwọn fans mi pé mo fẹ́ pe sista mi mo fẹ́ sọ fún wọn pé mo wà nínú problem kí wọn bọ́n ṣe máa ṣe bóyá ike ẹ̀ mo dẹ̀ láìpẹ́ ṣe lórí fóònù yẹn. fi wá prank ṣé so nǹkan tó ń tra láti sọ fún mi pé nǹkan kò ṣe bóyá torí mọ́ mi wà bẹ́ẹ̀ tí kò ṣe kò sọ ṣé mo jọyàn tí kò ṣe ẹ̀wù kò sápà lára kí n bá mọ̀ pé ẹ̀ ń bọ̀ máa ti wá mi ẹ̀sìkẹ́ mi kò sẹ́ni tèè mọ́ mi kò sí kọ̀kọ́ mọ́ mi ń tọ́jú ẹ̀wọ̀ sísá mi fa aṣọ yìí èmi máa kú kẹ́ tó lọ so báyìí ṣe ẹ̀yìn ẹ̀ jẹ́ ní tèmi bọ́ ẹ má jẹ́ nǹkan mo máa lọ sínú lẹ́ǹsì mo wá báyìí lọ mú drink wá kẹ́ fi step down kó sáwọn méjì tó dáná tán ṣe ti gbọ́ sísá kókó lè ṣe. sísá mi mo wà ó. má jẹ́ kó gbé nǹkan wá ìwọ ni mo wá fún mi ìwọ ni kò mú ẹ jẹ́ kí nǹkan tó máa ṣiṣẹ́ mi. mo ṣe ojú ẹ̀ at least wọ́n ti ń tọ́jú ẹ̀. afẹ́fẹ́ ló fi ṣòro ó ti kú dẹ̀ ń gbé. ẹ tẹ́tí kẹ́ gbọ́ kókó báyìí làárọ̀ fàdítì ẹ gbọ́ àbẹ́ ìdáhùn àti gbọ́mọ. mo máa fún yín ní òfin méjì kan nísìn. The first one Fìwàṣayé ẹ̀gbọ́n ẹ̀ ṣẹ́mẹ̀gbọ́n ẹ̀ tó bá ti wá bíbá yìí ẹ gbọ́dọ̀ ṣílẹ̀kùn fún kẹ́ ẹ sọ wípé a ti travel lọ sílùú òyìnbó. Hello. Yes ma. ẹ gbọ́ àbẹ́ ẹ̀ dáhùn. a gbọ́ dáadáa. a gbọ́ ma. kí ni mo sọ tó bá ti dé kẹ́ ẹ sọ wípé àwa a ti travel lọ sí ìlú òyìnbó. Hello. Yes ma. Mọ́mì ìyá wa sẹ́rí ẹ̀gbọ́n àǹtí Fìwàṣayé tẹ́ni kán mọ̀ sí géètì fún bẹ́ẹ̀ bá ń gbọ́ kọlu alákọlù mọ́ kọlu oṣù àǹtí ìní àǹtí ń bó káàdì ẹ dákun ẹjọ́ ń tó yọ ọlọ́run ẹ mú ṣe bẹ́ẹ̀ torí bí àǹtí ìbá pé 2 àbí 3 tí ń wá sínú ilé yìí nídìí sálárì mu. ẹ kò le tó bá ti dé ṣílẹ̀kùn fún tó bá ti ṣílẹ̀kùn fún wà bá rẹ̀ ń lé yín ṣílẹ̀kùn fún kó kú bẹ́ẹ̀ ni o free láti choose. Surrender. Number 2. Yes ma'am. Anytime tẹ́ bá ti lọ serve Fìwàṣayé nínú ilé ẹni tó lọ serve kò gbọ́dọ̀ lò ju 1 minute kí ni mo pè 1 minute kí ni tó bá ti gbóúnjẹ síbẹ̀ báyìí kò jáde ni. Mọ́mì tí n bá wá gbóúnjẹ lọ tó bá ní pé kí n jókòó káwọn fi jẹun tán. ó lè jókòó kí n jó ó lè jókòó kó kú. ẹ kún mọ̀ pé inú kí ṣe ìṣẹ̀lẹ̀ ní ìsìn àti mo fẹ́ lọ ṣe. no o lè lọ o lè lọ ẹ tàpá sí ẹ bára yín bí tẹ́ fẹ́. ayé no ẹ free ilé ayé yìí is a matter of choice má ṣe máa ṣe tó bá ti rí bẹ́ẹ̀ finish. àti à ń kọjá àyè wa. pẹ̀lú gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí ẹ lè sá lọ ikú ń bọ̀ mọ́ rìn ọmọ òfurá ni èmi Jayéọlá ni mo sọ bẹ́ẹ̀. kò sí ìta fẹ́ lọ. ẹ sá ẹ sá ṣebí ìyẹn tẹ bá délé bẹ́ẹ̀ ni.
ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ já kọrin fún ìyá wa. ìyá ni ìyá wa ìyá ni ìyá tí a ní. ẹ kúrẹ́ gbọ́. nínú òkùnkùn bírímù ó wá di ibi ọlọ́mọ mọ́. àánú ló dẹ́kun àánú mo ń tọrọ. àtàárọ̀ mo ti wà nínú kíchìn tí mo ṣáà ṣe wàhálà pé kẹ́ ṣáà lè jẹun kẹ́ lè jẹun bóyá ẹ dìde kẹ́ wá jẹun jẹun. mo síbi ibi ò parí ṣùtẹ̀rẹ̀ mi ò gé ìtara mi at all like ó rẹ̀ mí wá láti inú then mo ń tọ̀ every second then mi ò tí. ẹ fẹ́ bí ẹ má bí o. ó padà bẹ́ẹ̀. Omi yẹn bọ̀. Kí ló ṣe yín? Báwo lè ṣe báyìí? Nǹkan ṣe yín. Ẹ sọ fún madam. Ẹ sọ fún mi náà. Àní kẹ́ gba omi sẹ́. Ẹ gbà ẹ mú mi. Ẹ pẹ̀lẹ́. Báwo lè tí wọ́n bẹ̀rẹ̀ kí lè sọ fún yàn kọ̀ọ̀kan? Ẹ sọ fún madam. Ẹ sọ fún mi náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló fọ̀rọ̀ wèrè? Mo ní tẹ́ bá ti sáàfù ẹ̀kẹ́ kúrò ńbẹ̀, kí ló ṣẹlẹ̀? Òótọ́ ni èmi náà gbóúnjẹ wá ni. Ìgbà tí mo dẹ̀ máa wọlé, madam kékeré, ara wọn ò yá o. Àwọn sick gan. Ń bọ́ fi wà ṣayé, kí ló ṣe é? Don't touch me. I will touch you. You are my son's wife. Jọ̀ọ́ tó yọ lọ́hùn, excuse me. Excuse me. Mo ní ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni? Are you okay? Kí ló mean? I am not your son's wife. Your son is dead. Listen, kò sí ẹni tó lè gbà ẹ́ níbi tó wà yìí. So ó better bóyá comport ara ẹ̀. Hear me? Jẹ́ kí n wojú ẹ̀. No, I don't mean any harm. I want to help you. Ẹ má fọwọ́ yín kàn mí. No, let me do it. Yeah, wọ́n náà. Hey! Fiwa, you are pregnant. Oh my God. It's true. Pregnant for what? I'm a grandmother. Ọlọ́run ò ṣe. Fiwa ṣayé. Ò ṣe. Ò ṣe, my dear. Ò ṣe. Now a grandmother. I'm now a grandmother. I am now a grandmother. Ìyá ṣe gbádùn. Ọlọ́run ò ṣe wo. Ṣé ìyá yìí gbádùn báyìí? Ta ló lóyún? Èmi ni. Olóyún fọ́ọ̀kù. Ọlọ́run má jẹ́. Mo múrò ní ayọ̀ wá. Ìyàwó ọmọ mi ti finú ṣoyún. Ìròyìn ayọ̀ ni. Àdúpẹ́. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́. Bó ṣe nínú oyún yọ̀lẹ̀ ní ọmọ. Afọ́rí ó sì gbòkó tó wọ̀. Ìkìlọ̀ wá rèé o. Gbàkígbà tíyàwó ọmọ rẹ bá fẹ́ bímọ, ibí ni ó bímọ sí o. Sọmọ pé dókítà ń bẹnu wa, dókítà rẹ̀. Nọ́ọ̀sì gbogbo àwa tá a kù. Àwa là á gbẹ̀bí rẹ̀ o, sọmọ pọ̀ máa yé ni. Ìtumọ̀ ẹ̀ ni pé kò gbọdọ̀ lọ sílé ìwòsàn. Ibí láti gbẹ̀bí ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n sì sọ fún ẹ pé bí ní òbí sí, ibi láti fún, ibi náà ló máa bí sí ọmọ ayé ni. Bẹ́ẹ̀ni. Ti ní dókítà rẹ̀, àwa nọ́ọ̀sì rẹ̀ pé àwọn la máa gbẹ̀bí ẹ̀ àbí. Táwọn agbẹ̀bí rẹ̀ sì ní eyín ìkìlọ̀ àkọ́kọ́, ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kejì rèé o. Sórí ọmọ òun, gẹ́rẹ́ tíyàwó ọmọ rẹ̀ bá ti ń bímọ báyìí, kò gbọ́dọ̀ fojú kan ọmọ òun títí tọmọ òun fi pọ́dún 18. Kò gbọ́dọ̀ fojú rinjú pẹ̀lú ẹ̀ báyìí. Tó bá fẹ́ fún lọ́yàn, kò gbọdọ̀ lajú rí. Kódà ẹ̀ fi nǹkan dì lójú ni. Ṣé báyìí ti ń dì lójú tán ẹ̀ tì í lé padà.
tí òfin ní fojú kan ẹgbọ́n abẹ́ ẹ̀dá mo ti gbọ́ títí tọ́mọ fi pọ́dún 18 bọ́mọ bá ti wá pọ́dún 18 tán ẹ tì í ta ọmọ bá tiẹ̀ lọ kò lè wúlò fèèbù mọ́ ti sọ́ọ̀tì fún ìjọba bá gbogbo tá a nílò lára rẹ̀ àti lò ó yóò kàn máa rìn káàkiri gbúndúgbúnú ayé ní kò sí nǹkan kan ó wá sí èmi ebi ń tọ́jẹ́ lóye o èyí á máa gbowó àlè kan kó ní kíní sáńsẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan tí ó ṣe èèyàn bá ọjọ́ tó bá wa kó alẹ́ nu jọ lókùn bá wọn ká ṣàjọyọ̀ oyún ká tó ṣàjọyọ̀ ọmọ. ọ̀rẹ́ òtítọ́ ò sí mọ́ owó ọ̀dàlẹ̀ ló pọ̀ ẹ̀rí. ohun ọwọ́ mi ò tó máa mú bọ̀ ọ̀gọ̀wọ́. àtúbọ̀tán ní ká máa rò ó. àtúbọ̀tán ní ká máa rò ó. My baby alárèké pẹ̀lẹ́ díẹ̀ ṣó wà dáadáa mo ti ra fruit wá fún ẹ so that ọmọ yẹn kó máa yọ̀ kó máa dán kó má sí fúlọ̀ kankan lára ẹ̀ ìwọ pàápàá ńkọ́ káwọ́ ẹ̀gbọ́n tẹ̀lé jíjáde dáadáa ó fọ́nì sí ẹ ó ṣe dá nìyẹn èèyàn gbọ́dọ̀ máa tọ́jú aláboyún pẹ̀lẹ́ díẹ̀ alárèké tíá tó bá rí shopping tí mo ṣe fún ọmọ yẹn gbogbo nǹkan tí mo rà pátápátá made in Nigeria kọ́ àwọn díẹ̀ ni mo rà bí everything àwọn ọ̀rẹ́ mi tó wà l'Amẹ́ríkà ni mo ní kó bá mi send everything original ni o like made in England mo ra méjèèjì o mo ra tọkùnrin mo ra tóbìnrin mo ra universal so that tó bá jẹ́ ń bẹ̀ báwo ni ṣé wọ́n sáàvẹ̀ ṣé ibi ò pa ẹ́ ṣé òǹgbẹ̀ ògbẹ́ kí ló fẹ́. Mọ́mí ṣe bá bí amọ̀ lẹ́pẹ̀ ra yín. Abíamọ ni mí. Abíamọ ni mí. Bẹ́ẹ̀ni. Then why tẹ́ ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi? Kí ni mò ń ṣe fún ẹ? Yes, mọ́mí nǹkan tẹ́ ń ṣe ó wà illegal. Ẹ̀tàn mi fẹ́ mi ò lè sọ wípé ẹ fẹ́ mi ẹ̀tàn mi fẹ́. Ẹ tún wá mú mi lọ sínú ẹgbẹ́ àjẹ́. Bẹ́ẹ̀ni. Wọ́n rọ oyún sí mi nínú. Bẹ́ẹ̀ni. Ẹ̀dùn etí mélòó ló ń bá ní gbọ́ wípé mi ò mẹ́ni tó fún mi lóyún because láì ṣe oyún ẹ̀mí mi mo mú mi kí ni gbogbo ilé why are you doing this to me mommy why tẹ́ ẹ ṣe báyìí fún mi. Fìwà ṣayé ó yẹ kí inú ẹ máa dùn ni. Lẹ́yìn Màríà tó bí Jésù kò tún sí ẹnì kankan tó tún ní oyún ẹ̀mí ìwọ ló tún ní ṣé inú ẹ ò dùn ni o set Guinness Book of Records now ṣé kò yẹ kí inú ẹ dùn ni gbogbo nǹkan tó fẹ́ ni mo fún ẹ wàá sọ fẹ́ mi pé nǹkan tẹ́mi ṣe wà illegal ṣé wọ́n lọ law school ni jẹ́ kó rí ẹ pé o má mú inú bí mi rárá ìwọ fúnra ara ẹ ló gbé ara ẹ wá bá mi ṣé mo wá bá ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí ọmọ ọ̀rẹ́ ni mo wá bá má ní mi lára jọ torí Ọlọ́run o gbogbo nǹkan tí mo ní ni mo fi ń tọ́ láti satisfy ẹ kí ló ṣẹlẹ̀ gangan náà àdúgbò àgbàlagbà mo ṣe ń lọ ṣe shopping fún ẹ màá tún ní kó wá sáfẹ́ kó tó wà lórí ìkúnlẹ̀ inú ẹ ò dùn ni jọ torí Ọlọ́run má ní mi lára o má gba nǹkan mi lọ́wọ́ mi o kí ló dé náà. So ìdààmú àti ìnira yẹ lọ́rùn iṣẹ́ ọmọ mo wá tí ọrùn ara mi bò. Ó gba owó lọ́wọ́ mi ìyẹn ni mi ò fẹ́ gbọ́ rárá fi wá ṣayé ṣé o gbowó àbò gbowó ó gbowó lọ́wọ́ mi o ó yẹ kí inú ẹ máa dùn ni mo ti ń tà láti ṣe é jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ bí ẹni tó lóyún má ní mi lára. So nǹkan tí ṣé ọmọ ọba máa face lélẹ̀ ṣé ọmọ yẹn you are so lucky. Okay. So lucky. Mo ti gbé fruit wá fún ẹ jẹ nǹkan tó bá need kó sọ fún wa ká gbé wá fún ẹ gbogbo lè tó kù yìí aláìmoore ni ẹ o ṣùgbọ́n màá dáríjì ẹ bí nǹkan tó máa bí kó máa lọ. Adarada lára alámòójútó tó lómi ẹja kò rú nọ́ọ̀sẹ̀sì wọ̀ ẹ́. Mọ́mí kí ni mo gbà lọ́wọ́ ìwọ náà dé ń wò mí ìwọ àti yẹ́ kí ni mo gbà lọ́wọ́ ẹ̀yin méjèèjì ṣé mi ni mo pa ẹ́ ni ṣé mi ni mo pa abirù wàhálà wo lélẹ̀ báyìí irú wàhálà wo mo kóra mi sí tí bá mo pé bó ṣe máa rí lélẹ̀ ṣe bí mi ò nífẹ̀ẹ́. Bàbá má bá mi rìnrìn àjò mi láyé ìwọ
ṣá mo lè fọ̀rọ̀ mi lọ tí mo lè gbójúlé. Káráyé má ṣe yẹ̀yẹ́ mi àmì o. Ìrìn àjò tí màá rìn tí màá kábàámọ̀ ṣe. Bá mi tán o. Bá mi tán rìn àjò mi. Bá mi tán. Bá mi tán o. Bá mi tán rìn àjò mi. Bá mi tán. Kí má ṣe bó lórí burúkú ọkọ̀ pọ̀ wá bí ẹ̀ẹ́. Bá mi tán. Ìwọ̀bì àójú kòkòrò kó má ti mí. Torí bá pẹ́ nílẹ̀ adìrẹ aṣóòótọ́ lòwe àwọn àgbà tó ní pé Ọlọ́run gbàgbé ẹnì kankan lémi fi wá ṣayé tí mo ti rora mi pin tí mo rò pé mi ò lè jẹ́ èèyàn mọ́ láyé mo wá donílé lórí kí n tún wá ṣe lẹ́kan lásán ilé àwòṣífìlà ilé tí tálákà ń rí tó sọ wípé Ọlọ́run ò dẹ̀ ṣeré eléyìí fún mi ilé tó lówó ń rí tó sọ wípé màá tún kọ́rú eléyìí nítorí pé ó bu àyà this is so beautiful wow fi wá ṣe yìí welcome to new world. Oh my God. Ọ̀gbẹ́ni ọ̀gá títí ó ti yé eyín ọmọ bàbá olówó ìwọ̀n títí wá ní. Ṣẹ̀wá rí máníjà yín gangan ewúrẹ́ títí wá ní. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, please. Mi ì fẹ́ bá anybody sọ̀rọ̀, please let me have my peace. Tani, tántálà ọkọ̀ ìyá bọ́sẹ̀ ni. Tó bá burú tán mi ò ní tèkè ìzé o èyí tájà fi ń bọ́mọ ìṣeré ló fi ń gbé. Bí wọ́n sọ pé ìjẹ́ ráìsì náà ṣé àmàlà àbẹ́bà kọ́ ìwọ ní kìí ṣe fún mi. Rárá ẹ̀wà ni ó lọ́sọ̀ yìí. Kí lẹ́ni kìí. Ọtí mò ń gbọ́ ń ta abẹ́ ìdí mi ti kú lọ́fíìsì yẹn. Wọ́n ní asọ́sọ́ ọkú ní sáfún ọ lóde ìgbóní ara ẹ̀ kó sọ aṣáfún fún ọ lóde ìfì ọ̀wọ́n kò sásọ́ kó wá owó òde ìgbóní wọ́n pa sọ́sọ́ kó wá owó òde ìgbóní jẹ. Abiyamọ máa ń ṣọwọ́ kòtòkò ọmọ báyìí ni wàá jáde síta wàá jáde fọ́mọ eléyìí tó ṣe ń sìn ó dáa níbo ló ti wá. Kí lẹ̀ ń bá wọn sọ? Ṣé wọ́n jọ ẹni tán rédì láti gbọ́ yín? Abẹ́ ti gbàgbọ́ ti gé tí wọ́n lọ. Àìmọ̀ṣẹ́kù orógùn ẹ̀ òun ló jẹ́ kí orógùn ẹ̀ máa torí Ọlọ́run ó máa torí bomi gbóná. Kí ni reason? Gbogbo ọkọ tí ẹ̀yin àti Dèjì àti jáde ìfẹjọ́ fò gbogbo ẹ̀ ni mo ti gbọ́. Béèyàn ṣe rí jọ tó bẹ́ẹ̀ náà lèèyàn ṣe jọ kọ. Mi ò fẹ́ kẹ́ díjà àgbàlagbà méjì sílẹ̀ torí pé ibi tí erin méjì bá ti jà koríko ibẹ̀ ó máa ṣe kí. Bí mo bá dùn ní ilé ara mi tí àwọn fún rẹ̀ ó máa ń dùn mọ́ mi ní kákan fi signature sílẹ̀ kákan pààyàn. Náà aláyé àbáwò lè pẹ̀pìn Germany no dey jam Russia no dey rush. Ta ló ti màmá bá wí? Ẹ jẹ́ ṣé mi lọ fẹ́ bá wí? Ẹ mọra yín. Ṣé mi làdá nìkan jẹ́ mọ́ lára? Ẹ̀yin náà ló ń bá sọ̀rọ̀. Àdá nìkan jẹ́ ti bà tí ń jẹ́. Ó disappoint mi mo wá wọ̀n ẹ́ mo ń wọ̀n ẹ́ tí o bá lọ stop pálapàla yẹn kó lọ fúnra ẹ bí kí n rí ẹ ní rí ọmọ tí mo mọ̀ tẹ́lẹ̀ èmi náà surprise ẹ o. Wo ọ̀rẹ́ ó dà pa máa tún wètò. O ní nǹkan ṣe fún mi. Ó ní nǹkan ti dé kò sí ẹni náà tó lè come between us. You see, I will cancel an appointment with the president when you are around. You're such a darling. Kò tí wàá ṣe appointment onílẹ̀ lásán. Ṣìkẹ́mi tẹ́lẹ̀ gòkè tẹ́lẹ̀ ọmọ pẹ́lẹ́ bàbá ńlá kúrú bàbá ẹ̀ ló wáyé ó gọ̀ ọ̀dẹ̀ o ti rí ilé tó tóbi ilé tó fẹ́ o ti rọ́mọ olówó lọ́wọ́ àbí o ti rọra ẹ̀ pípò lè lówó láyé ẹ̀ ọkùnrin máa ń fapá ṣiṣẹ́ ni ọkùnrin ló máa ń tọ́jú obìnrin kò ṣe kọ́kùnrin máa fẹ́ jókòó sí ọrùn obìnrin tó lówó lọ́wọ́ ọ̀dẹ̀ òṣì ṣìkẹ́mi aláìnírònú. Mi ò ní gbà ṣọfẹ́ gbọ́ mi ò ní gbà èmi ò ti
dikis nínú ìjọ ọmọ mi lọ fẹ́ muslim kò lè wẹ́. ṣé mi ò padà gbégun léegun báyìí. tó bá ń ṣe é bí kò ṣe lọ́kọ-láyà àbí sọ fún wọn pé ọkọ ayé ẹ ti wà sabbatical ṣe bóru làwà ẹ pọkọ ọrùn ẹ náà invite ọkọ ọrùn kọkọ ọrùn wá ṣètò. So gbogbo àlọ́ àlọ́ ológun yín ọgbọ́n àti kẹran jẹ ni so ojú ìmàlẹ̀ tí iná wà nọtí. ó wà bẹ́ẹ̀ ìwọ náà wo bọ́kùnrin ṣe dà tó ga tó dúdú tó fàìn ó dẹ̀ mọ̀ pé bèmi náà ṣe láìkẹ́ nìyẹn ṣé ìwọ nìkan ni nǹkan tó dáa fún ló wà fún. Sórí lèyí o èmi ò mo ti gbà lọ́wọ́ ẹ̀ ò dẹ̀ máa filẹ̀ fún mi. so gbogbo ìgbẹ́jọ́ ní handsome guy kí sílẹ̀ kan máa lọ owó ẹ̀ ló wà after àṣẹ gbogbo ẹ̀ ń ṣe drama ni. ṣèdí ìgbà yìí ọ̀gá gà yín lọ́rùn mọ́lẹ̀ báyìí mo rí olúwa o sálárì mi mọ̀ ní lọ́hùn. kí n gbé oúnjẹ tí mo ṣe fún ẹ kí n lọ gbé fún ajá. o rò wípé àti ìwà ẹ àti ṣe sí ẹ ṣé ó bẹ́tà àwọn ajá yẹn. What? O fẹ́ kí mi. àná lòun ò wọlé pé ẹ̀rù ń bà òun ò fẹ́ wọlé rárá. O fẹ́ wọlé ìyàwó ẹ̀. òun bẹ́ẹ̀ ẹni tí Ṣàngó tójú ẹ̀ wọlé ni wọ́n ní òun bá wọn bọ́ba kò so. ẹ ṣe gan ẹ ṣe gan. ṣé wàá wá wọlé báyìí. máa wọlé o. wàá tún jẹun. máa jẹun náà. ok na abi. Tamamu wedding date ẹ máa kó mo sọ fún yín pé very small lókì wedding mi fẹ́. ó ṣe má stress ara ẹ ó tí rọkọ ó sì máa wọkọ síwájú. You know the stress that I went through. You know how hard it was. nǹkan tẹ́ ẹ máa fi dàrú náà mo kúkú fẹ́ tẹ́lẹ̀. alákọ̀ ìran lẹ rí olúwa fi ìran yìí ó fi ràn yín olúwa fẹ́ jí kẹ́ mọ ibi tí òun mú yín lọ kẹ́ lè ní ayọ̀ ọkàn ìran tẹ́lẹ̀ á wá sí ìmúṣẹ níwọ̀n ìgbà tẹ́ bá fi ọkàn bá gbogbo ohun tí olúwa bá bá yín sọ tẹ́ bá gbọ́ ó ní ìkìlọ̀ àti àmọ̀ràn nínú tẹ́ bá lè dúró bí olúwa ti dá yín ẹ̀ẹ́dínlẹ̀ lè rí tẹ́ ń lọ ìkìlọ̀ náà ni wípé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fa ó léwu pàápàá jùlọ ohun tó bá ti tọ́ sí táyé ẹ fílẹ̀ fún táyé olúwa tó ṣe ti táyé a ṣe ti kẹ́hìndé ẹ̀dá tó bá wà láyé tí ò ní ayọ̀ ọkàn irú ẹ̀dá bẹ́ẹ̀ má padà kéka àbọ́mọ̀ jẹun ni ẹ̀yin ò lè kéka jẹ o pàápàá jùlọ a kì í kánjú lá ọbẹ̀ gbóná torí ta bá kánjú lá ọbẹ̀ gbóná ó ṣeéṣe kó jóni láwọn tó bá wá jóni láwọn ọbẹ̀ náà ò lè ṣe lámọ̀ tọ́bẹ̀ yìí bá wá tutù ẹ má jẹ́ ká gbàgbé pé ata wà nínú ọbẹ̀ àwa máa ta ni láwọn àwa di pé sùúrù tí yóò lè ṣe ìyá padà wá ṣe kọjá sùúrù náà kò bá da kí n gbà yín nímọ̀ràn wípé kẹ́ ní ayọ̀ ọkàn kẹ́dẹ̀ fira yín sínú àwẹ̀ ọjọ́ méje lẹ́yìn àwẹ̀ ọjọ́ méje yìí a ṣe ìṣòro alágbára ọlọ́jọ́ mẹ́ta tá a bá parí ẹ̀ ó dá mi lójú pé gbogbo ohun tí ẹ béèrè fún lolúwa ó ṣe fún yín àmọ́ tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ jẹ́ gbọ́ ìkìlọ̀ ó léwu ẹ kúnlẹ̀ yẹ ká gbàdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́. Oríṣiríṣi mo lálàá mo ní kí wá fi ìtọ̀ olùṣọ́ lọ wọ́n sọ fún mi pé kinní kan kinní ayọ̀ ọkàn irú ayọ̀ ọkàn wo wá nìyẹn tèmi ti rò pé mo máa bá mi prepare ọṣẹ àwọn ọṣẹ tẹ́ pé tí bá ti wẹ̀ báyìí èmi náà máa gbowó bí àwọn ọṣẹ ọmọ ṣe máa ń gbowó ńláńlá gbogbo àwọn ọ̀rẹ́ mi bí káwọn èèyàn tẹ 2 million naira sí wọn kó tẹ 5 million naira sí wọn kó sọ fún wọn pé kí o bébí ó yá palẹ̀ rẹ̀ mọ́ o jẹ́ ká lọ Amẹ́ríkà o jẹ́ ká lọ fún vacation o mi ò rírú ẹ̀ 2k 3k 5k 2.5 gig sub lọ́wọ́ ọkùnrin
mo wá dé bí nsìn yìí wọ́n lè láwọn ṣẹlẹ̀ yẹn ọmọọṣẹ́ ń ṣe dáadáa tó yẹ kó ń ṣe fún mi kí n máa rí opportunity oríṣiríṣi kò sí èyí tí mo rí ń bẹ̀ àbí kàn tẹ̀ fún mi kándù kan pé o tó bá ti dénú lé o ìwọ nìkan ní òwò bí kò tó bá ti fẹ́ kó sọ ẹ wá ń sọ pé kí n láyọ̀ ọkàn kọ́ èèyàn lálàá nǹkan tó máa yẹ ká láyẹ̀ tètè wá sí mu ṣẹ̀ sọ lọ ṣe lé ìlọ kó tiẹ̀ jẹ́ gbélé ayọ̀ ọkàn kọ́ tèmi bá ti rí opportunity any opportunity tèmi bá rí máa grab ẹ̀ ni o èmi ayọ̀ ọkàn kọ́ ayọ̀ ọkàn ni èmi mo mọ̀ kọ́ tí mo wá ṣe tó yẹ kí n ra àjòkó mi jẹ́jẹ́. ojú rẹ̀ wá jà. mo ní burúkú yìí náà àmọ́ bí iye gan ló wà ń bẹ. ìgbà mélòó dáhùn láyé iṣẹ́ táwọn àwẹ̀ òbèrè. fi wá ṣayé fi wá ṣayé fi wá ṣayé ọmọ fi wá ṣayé. kí ló yẹ tó kẹ̀yìn sí mi ojú lọ̀rọ̀ wà jẹ́ kí èmi àti ẹjọ́ fojú kojú àti kí ló tó ń sá fún mi. torí pé mò ń bínú sí i ni. bínú sí mi kí ni mo ṣe fún ẹ kí ló tó ń bínú sí mi àti why you looking so unkempt. Your skin is pale. You're not looking healthy. Báwo ló ṣe rí báyìí? Kí ló ṣe? Sister mi. Owó Yorùbá kan ní kò ní dúró títí. Kó má kẹ́nìkan mọ́ ni. Ẹ̀yin náà mọ̀ pé láti ìgbà táwọn òbí wa ti kú. Ẹ̀yin ni kókó ló kú fún mi. Bẹ́ẹ̀ni. Ẹ kí ló wá dé tẹ̀ ẹ́ nínú ìnira? Tẹ́lẹ̀ yọ mí kúrò bẹ́ẹ̀ sísá mi rà ní. Inú ìnira. Ó yé mi. Nǹkan tó ń sọ yóò yé mi. Inú ìnira bíi báwo? Sísá mi, inú ìgbèkùn ayé ni mo wà. Inú ìnira ni mo wà sísá mi ẹ yọ mí kúrò nínú ìnira ara mi. Fi wá ṣayé. Sísá mi ara mi. Nǹkan tó ń sọ. Fi wá ṣayé. 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 Mom, what's happened? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe tí pariwo orúkọ àǹtí fi wá ṣayé bẹ́ẹ̀? Mo pariwo orúkọ fi wá ṣayé. Yes, mom. Mo lálàá kan ni. Irú àlá wo nìyẹn? Mo lálàá pé mo rí fìwà ṣayé ní ojú oorun. Ó rò. Irun orí ẹ̀ wá ta kókó mu lórí bíi ti wèrè. And ó wá ń sọ, in fact, not bá mi sọ̀rọ̀, ó ń sọ fún mi wípé èmi fi òun sílẹ̀ nínú ìgbèkùn. Mi ò wá òun rárá. See, I don't understand her at all. But mom, last time tell us so done. It's like she's okay, she's fine, so. Lóòótọ́ ni wípé ó sọ pé òun wà okay because mo lọ check it and that was few weeks after her wedding. After that, mi ò padà lọ wò mọ́. Bóyá wọ́n dẹ̀ ti tẹ̀lé ọkùnrin lọ sí abroad. Ṣé bẹ́ẹ̀ sọ pé grandma sọ pé wọ́n ti bá wọn process àwọn pépà wọn pé wọ́n fẹ́ lọ bọ́kàn ní abroad bóyá wọ́n ti wá lọ. Lóòótọ́ ni wípé grandma sọ wípé wọ́n máa lọ sí abroad but pẹ̀lú nǹkan tí mo rí lójú àlá yìí, you know what, I think I'll have to see my sister. You need to check up on her, please. Yeah, I need to check up on her and see her to know if she's fine or not. Yes. But mom, be okay. I will. Be careful. You know I love you so much. Well. Thank you. Good night. Bye-bye. Bye. Ini àwa ń fà gangan náà sí ìlà ń fà. Ayé ta ń gbé ta ò lè yan fàdúrà. Ilé ọlá ó dùn gan. Ilé ọlá ó ọ̀gá ó dùn ó. Ilé ọlá ó.
Ibo ló wà lọ báyìí. Ohun ọwọ́ mi ò tó máa mú gọ̀ọ̀gàn. Ìyá dáadáa, ìyá dáadáa ni ìyá wa. Ìyá dáadáa ni ìyá tí a ní. Àǹtí láti tí a ní. Ẹ máa dá àgàdá gẹ́gẹ́ láyé. Kò sí bó ti wù kẹ́kẹ́ láyé tó. Ojú ìjọba mi ṣílẹ̀kùn jẹ́ ìgbé mọ́tò wọlé. Mo ti wà ń bíbá látẹ̀ nǹkan mo dẹ̀ ń hàn fún ẹ. O ò dáhùn. Kò rí bẹ́ẹ̀. Ìyá aláàánú wa. Bí ẹ bá ti ń pè mí ní ojú, ìmọ̀ rí bákan lára mi. Ẹ mọ̀ sọ́tàn ni ojú Olúwa. Ojú Olúwa ń bẹ lára mi. Ó kọ́ mi nù. Ó dà ojú Olúwa ṣí géètì jẹ́ àgbé mọ́tò wọlé. Ẹ̀yin àti ẹ mọ̀ bẹ́ẹ̀. Kò sí nǹkan tẹ́ fẹ́ gbé mọ́tò wọlé sí i. Kí ló dé? Kò sí nǹkan kan lè. Torí ká ní pé bí irú àná ní ìdajì fẹ́rẹ̀ lẹ ti jíde. Ẹ bá àǹtí lé. Àǹtí ò sí nílé, àǹtí ti travel. Ìdajì fẹ́rẹ̀ travel. Àwọn ti travel out. Àwọn ti lọ lóyìnbó. Fiwasaye travel out. Ó ń process ẹ̀ tó fi di pé ó travel out kò dẹ̀ jẹ́ kí n gbọ́. Bí àwọn fẹ́ kéèyàn gbọ́ torí kí ó má bàa di pé wọ́n ní fún wọn lẹ́mbàsì àbí kó má bàa di pé wọ́n ní ló pálí wọn. Èèyàn gbọ́dọ̀ sí kínú lókì ni. Ẹ ṣé mi wá jẹ́ any just person àbí anybody àbí èèyàn ọ̀tá àṣebí ara lé. Ìgbà wo ló máa dé? Yóò tó bí ọdún 2 sí 3. Bẹ́ẹ̀ ni. Fún permanently ni. Permanently relocate ni. 2. Bẹ́ẹ̀ ni. Iye owó wà ló fà tí ń tètè bọ́ta. Kémi mo jẹ́ aláṣẹ àti olùdarí gbogbo FBS ni. Ó dáa kó bá lè dá náà níbo láti ẹ̀ jẹ́ kí n mọ̀. Kò sí wàhálà ó ṣígè jẹ́ ní tiẹ̀ kí n mọ̀. Àní èmi nìkan ni mò ń ṣe aláṣẹ àti olùdarí gbogbo inú ilé yìí. Ìwọ ni kò séèyàn kankan nínú ilé. Kò sí anybody. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n ti grandma lójú olóko. Ga o. Kò sí wàhálà. Jẹ́ kí mi tètè padà sọ́dọ̀ wa. Kò sí wàhálà. Kò sí wàhálà. Ojú Olúwa o. Ẹ ṣé àǹtí. Aláàánú wa. Ìyá dáadáa. Ẹ pẹ̀lẹ́. Kọ̀ọ̀kan lẹ̀ ni. Alẹ́ mi nìkan mo wà lé kò sí food stuff. Mo ti rò pé mo máa pẹ́ kò sí nǹkan kan lọ́wọ́ mi. Àná sí food stuff kò sí nǹkan kan lẹ̀. Máa padà wá. Ẹ pẹ̀lẹ́ o. On a straight line. On a straight line. Bẹ́ẹ̀ bá ọlọ́wọ́ bá yín ṣe o. Kò sí ẹ̀gbọ́n lẹ̀ kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Ẹ rárá o. Ó péjọ sórí ara ẹ̀ ó ń péjọ sórí ara ẹ̀ ẹ̀ka ṣáni rẹ̀ ó péjọ sórí ara rẹ̀ dead borderline. Ó yá bá mi sọ̀rọ̀ ó ló fẹ́ rí mi. Mo fẹ́ rí mi. Ẹ wo àbúrò yín àwọn gangan ló rán mi pé kí n wá bá yín o. Ṣàbúrò mi ti dé látàbúrò ni. Ọlọ́run àbísíríjì. Ẹ wo àǹtí ṣe fẹ́ gbọ́. Àbúrò yóò sí ìlú òyìnbó kankan o. Ilé wa ń bẹ̀ yẹn ọ̀dọ̀ ya ọkọ wọn ibẹ̀ náà wà o. Wọn lọ sí ìlú òyìnbó kankan. Ìyẹn ò possible now. Ṣebí lẹ́yìn mo ti kúrò nsìn tí gate máa fi ń yé mi wípé àbúrò mi pẹ̀lú grandma kó wọ́n ti travel out of the country. Bó dẹ̀ máa tó bí 2 years kan tó padà wá. Ẹ wo wọn lọ síbi gbà. Wọn lọ bí kankan o. Ṣé kí n sọ fún yín? Ṣé rí inú ìgbèkùn ńlá àti ìdààmú òun làbúrò yín wà o. Bẹ́ẹ̀ ni inú ìyà òun ni ọkọ wọn fi wọ́n sí. Ṣé wàá fẹ́ gbọ́ àbúrò yín wà ní bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ Fiwasaye lóyún kò dẹ̀ sọ fún mi. Báwo nìyẹn ṣe wà possible? Yòdà ẹ wò ó pọ̀ gidi gan. Nǹkan tèmi wá fẹ́ sọ fún yín ni pé tẹ bá mọ̀ pé lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ àbúrò yín dénúdénú ẹ lọ gba àbúrò yín lẹ̀ o. Inú ìyà ni ọkọ wọn fi wọ́n sí ìyà ń jẹ àbúrò yín o. Ẹ wò èmi ò ní àkókò tó pọ̀ rárá nǹkan tí mo ní kí n wá sọ fún yín òun ni mo ti sọ fún yín ẹ jẹ́ tètè má bá tèmi lọ ó dàbọ̀. Mo ti jíṣẹ́ fún yín ó dàbọ̀ mo ti sọ tèmi o. Inú òkòkò bírímù. Ṣó possible ṣá? Kó má lọ jẹ́ wípé òótọ́ nìkan tí ọmọbìnrin yìí sọ fún mi. Wọ́n ló travel out òun ló wà nílé. Alátìmọ̀dé máa ń lá náà nínú àláyàn àbúrò mi máa sọ fún mi pé òun wà nínú ìgbèkùn àti ìnira. Nǹkan tó lè bẹ̀rẹ̀ ní ìsìn mi. Kó má lọ jẹ́ pàbúrò mi ní ìdíkọ̀. Mo dáhùn. Níbo làbúrò mi wá sọ ní ṣọ́kọ́ bá mi gbé jáde? Ní kí ni? Ojú kájà wojú ẹ̀ wọ́n lọ sílẹ̀. Ọlọ́pàá.
gbé sínú ilé yẹn òun ní bẹ́ẹ̀ bá mi fi bọ́ta kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ lè gbé ọmọ wálé ẹ jẹ́ kó wá sílé ẹ jẹ́ kó rí àwọn ẹbí ẹ jẹ́ kó ṣe kọ̀kọ̀ ẹ lè gbé sínú ilé ṣe pa iṣẹ́ yín ó ní ṣe kí lè tẹ̀ fi ṣe náà ẹ bá mi pè bọ́ta. Madam, láti Ṣódẹkẹ́ police station. Orúkọ tèmi ni Inspector Francis Ogungbe. Orúkọ ìkejì mi Dáìró. Arábìnrin ni ó wá sí ọ́fíìsì wa. So wọ́n ní pé ẹ gbé àbúrò wọn pamọ́. Bẹ́ẹ̀ni. Ibi tí àbúrò wọn bá wà, a fẹ́ kẹ́ mú wa débẹ̀. Èmi gbé àbúrò ẹ̀ pamọ́. Bẹ́ẹ̀ni. Fi wá sáyé. Fi wá sáyé. I no dey lie. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó sì jábọ́ lẹ́nu mi ni. Kí ló ṣẹlẹ̀ nípa? Fi wá. Sister mi. Ó wà nulẹ̀. Ó wà nulẹ̀ náà. Ibo sọ wípé o sínú ilé pé ló sọ pé ó wà nulẹ̀. Kò yé mi. Sister mi kí ló ṣẹlẹ̀ àwọn wo lélẹ̀? Kí lẹ mean by ṣé mo wà nínú ilé? Mr. Man, I'll call the DPO. Please get her arrested. Mummy ẹjọ́ ẹ má bínú. Sister mi kí ló ṣẹlẹ̀ náà? Ẹjọ́ mi kọ́. Ṣé fẹ́ lé mi lé ọkọ ni? Fi wá ní òlé ẹ. Báwo lẹ ṣe máa sọ ẹ máa kó ọlọ́pàá wá mú aláàánú mi ẹni tó ń ṣe mí lórí? Sister mi nǹkan tí mo máa ń sọ lélẹ́yìí. Tó bá yá sí ẹ máa ní mò ń bù yín. Ìlara ò jẹ́ kẹ́ gbádùn. Ẹ̀yin tí wà ń lé ọkọ tó ń tọ́jú yín sí yìí. Torí pé ẹ ti rí pé ẹni tí mo fẹ́ ó lówó jọ ọkọ yín lọ dáadáa. Ẹ ti rí pé wọ́n ti gbé mi sílé ọlá. Ìlara yẹn wá ń disturb yín kò jẹ́ kẹ́ gbádùn. Ṣé fẹ́ lé mi lé ọkọ ni? Fi wá kò ń ṣe bẹ́ẹ̀ ìgbà tí mi ò rí ẹ bá sọ̀rọ̀ tí wọn náà pè mí mi ò rí ẹ ò rí mi ò wẹ́ bí ò ṣe nǹkan kan wọ́n dẹ̀ sọ wípé wọ́n dé ẹ mọ́nu ilé ni mo ṣe ní pé kí n gbá àwọn ọlọ́pàá kan wá arrest wọn. Àwọn wo ló dé ẹ mọ́nu ilé? Anigi Fi wá ó lóyún ó dẹ̀ jẹ́ kí n mọ̀ Anigi ṣé abroad ẹ lélẹ̀ ṣé abroad ẹ tí wọ́n sọ pé ó wà ṣé òun lélẹ̀. Ẹ wo sister mi lóòótọ́ ni mo lọ sí abroad èmi àti ìyá ọkọ mi and nípa tó oyún yẹn náà mo máa sọ fún mi. Why? Because mo fẹ́ fi ṣe surprise fún yín. And kò pẹ́ tá a dé mo dẹ̀ sọ fún wọn pé kó má jẹ́ kí anybody mọ̀ pé mo ti dé because mi ò fẹ́ gba àlejò kankan mo fẹ́ kí n rest dáadáa mi ò fẹ́ kí just anyhow person kókó wá máa disturb mi. So èmi ni mo sọ fún wọn kó sọ pé mi ò sí nílé. Fi wá. Ṣé mi wá jẹ́ anybody ni ṣé mi jẹ́ any person ni ṣé bébí ẹ̀ ni mí ó jẹ́ kí n tiẹ̀ mọ̀ má ti wá wẹ̀ má ti wá ṣáájò ó wà ní oyún sì kò sẹ́yìn ọkọ tó mọ̀ èmi ò mọ̀ pé ó ṣe rí nìyẹn. Wọ́n á ṣáájú mi torí pé ọmọ kékeré ni mí ṣé yẹn ló jẹ́ kẹ́ wá kọ́lọ́pàá wá òun náà sọ pé wọ́n máa arrest yín yẹn ẹ̀yin dẹ̀ ni ẹ̀ léèyàn. Kò sí wàhálà bọ́ mo wà lálàáfíà. Inú mi ti dùn ìyẹn ọlọ́pàá ọ̀rọ̀ ti lójú kò sí wàhálà mọ́. Ìyá ọkọ mi fìyà jẹ mí lémi kì wá ṣayé. Ó sísá mi níbo lẹ ti gbọ́ àwọn ìròyìn apanirúnjẹ yẹn? Wọ́n fìyà jẹ mí o ṣé mo ẹ wò mí dáadáa ṣé mo jọyàn táwọ̀ ìyá wà lára ẹ wò mí náà. Lóòótọ́ òòjọ́ ẹni tí yà ń jẹ àwọn ìròyìn tí mo gbọ́ ni wípé wọ́n ń fìyà jẹ wípé ó wà nínú ìgbèkùn pé ó wà nínú ìnira pé wọn ò tọ́jú ẹ̀ àti gbogbo ẹ̀ fi wá ṣáyé ìwọ náà ó kò wá ń bíbá ò béèyàn kọ́kọ́ sọ̀rọ̀ ẹbí ò rí ẹ ìwọ náà tiẹ̀ jáde kó pè wá kó tiẹ̀ wá rí wa ó tún wá lóyún ní ó tún jẹ́ kéèyàn kọ́kọ́ gbọ́ níwọ̀n fi wà ṣáyé tí mo mọ̀ pé bó ṣe wà yìí kó raṣọ tuntun górí social media láti máa rí kó social media presence ẹ ó kò flat àárí ẹ ó ṣe kọ́kọ́ lórí ẹ tó máa ti ṣe shoot tó máa ti post ẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn náà ṣé kò mú fura dání ni ṣé kò tó kéèyàn máa rò pé nǹkan ń ṣe lóòótọ́ ni àti wípé gbogbo àwọn àlá tí mo tún wá ń lá sí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò jọ kádé kò jọ gà tó fẹsẹ̀ méjèèjì ti rò pọ́n ọ̀rọ̀ tí mò ń gbọ́ bí mo ṣe wò ó bí à ń kọ́kọ́ ṣe é kí n wá sí bíbà kí n wá bá ẹ kí n wá rí ẹ mo tún wá dé bíbà wọ́n ní ẹ o travel mo tún lọ wọ́n tún lọ travel pọ̀ wà nílé ṣé kò tó kí n lọ gbọ́lọ́pàá kí n fẹ́ wá arrest wọn ni. Gbogbo kan ti sọ pátápátá
and mo mọ̀ pé mo wà at fault. Exactly. Mo ti gbà yẹn mo jẹ̀bi lóòótọ́. Ìyẹn dà. Everything pamọ́ fún yín. Ó dà. But immediately after wedding wa, ni èmi àti ọkọ mi láti travel lọ sí USA. Àti lọ bá ọkọ mi. Mi ìfẹ́ post ẹ̀ ní ṣe pé Yorùbá máa ń sọ pé tíṣu ẹni bá ta. A máa ń fọwọ́ bò jẹ ni. She understand. And last week Lade. Yeah, last week Lade. Because mo ti fẹ́ wọ delivering date mi. Next week ni delivering date mi. She understand. And ìyá ọkọ mi ò fẹ́ kí n bímọ sọ́run. So kò tó yẹ ká wálé nìyẹn. Fìwà olóyún ó jẹ́ kí gbọ́ ìyẹn wà accepted. Oyún wá ga tó yìí nínú ẹ̀ tó ti ń depo máa bímọ ní next week. Ó jẹ́ kí n mọ̀ Fìwà yìí tó ń ṣe yìí ò dáa. Kò bójú mu. Fìwà ṣe gbogbo Fìwà ó ṣọ́pù wà òkè. Sister mi mo wà òkè. Ẹ wo mi dáadáa. Ṣé mo jọ ẹni tí yà ń jẹ ni? Ṣé bí mi ló ń bá yín sọ̀rọ̀ yìí? Sister mi mo wà òkè now. Ṣé rí ìtòyún yẹn? Èmi mo ti fẹ́ surprise yín ni. Yes. In fact, bí mo ṣe ń plan ẹ̀, tó bá pẹ́ ti bá surprise mi jẹ́, ẹ bá jẹ́ lélẹ̀ náà tẹ̀ kàn show. Mo ṣe ń plan ẹ̀ ni pé tí n bá ti bí ọmọ inú mi yìí tán, tí n máa gbé bébí yẹn, mo máa fi kí yín mọ́ ní Fìwà ṣẹ́yìn. Ṣé mo pé ìgbà tí mo ṣe wedding la ríra last? Mo fẹ́ kẹ́kọ̀ọ́ rí nǹkan ní Fìwà ṣẹ́yìn. Ó ti bímọ. Ẹ ti bá gbogbo ẹ̀ jẹ́. Kò dà bẹ́ẹ̀. Ó sì máa lóyún tó máa bímọ ní nǹkan tó jẹ́ pé èmi máa wá síbí báyìí, máa wá bẹ́ẹ̀ tóyún, máa bẹ́ẹ̀ gbẹ́sẹ̀, máa lọ ra aṣọ, máa ra gbá, máa ra gift, máa ra gbogbo ẹ̀. Ṣé bí bá ṣe plan ẹ̀ nìyẹn? Ó tó ní adẹ̀ ní plan tètè sọ fún mi pé ilẹ̀ mo máa fún mi fruit. Ó wá ń sọ pé ó bà ní kò bàjẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó wá òkè. Inú mi ti ẹ̀ dùn. Inú mi dùn. Fìwà. Ó dẹ̀ sọ pé nǹkan kò ṣe. Sister mi mo wà òkè, kò sí nǹkan tó ṣe mí. Ó dà. Mi sí. Mi sẹ́. Ìwọ gan fine, òun ló lóyún yìí tó rí rùmùrùmù nǹkan kò ṣe. Imú ò tó bó ṣàwọn kan àwọn kan tó bá ti lóyún báyìí. Gbogbo ara wọn òun ló fẹ́ bímọ next week tó ṣe rí báyìí. Ọlọ́run ló bá plan yìí. Ẹ tilẹ̀ mo máa fi mí rẹ́rìn-ín. Ẹ mọ̀ pé imú ti yín tó. Mo mọ̀. Fine tó mi gbà tẹ̀ wá lóyún tí mo máa fi ń ṣe ẹ̀tẹ́lẹ̀ fẹ́ dúró. Tí èmi náà bá ti lóyún pé máa fi ń ṣe Ọlọ́run ti bá plan yìí jẹ́. Inú mi ti ẹ̀ dùn. Ṣé tá bá ti wá ṣe tán sí tá sọ̀rọ̀ wá tán. Mú mi wọlé kí n lọ bẹ̀ yọ ọkọ ẹ̀. Ẹ lọ bẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa máa láàánú. Mo mọ̀ pé mo ṣe báyìí kí n torí olóore yìí. Ṣẹjọ́ mi wá ni gbogbo nǹkan téèyàn gbọ́n náà ṣé kò tó torí kéèyàn wá fọlọ́pàá gbéyàn. Àmọ́ ilé tí mo ti bẹ́ẹ̀ lálàáfíà yìí lẹ́yìn kí n lọ ṣe àtúnṣe sọ̀rọ̀ mi kí n lọ bẹ̀. Ó dà yẹ ká lọ bẹ̀ tó mi nífẹ̀ẹ́ padà sọ́dọ̀ òní 5k. Fìwà sáyé. Kìkì ọpẹ́ dà. Wọ́n ti lọ mà. Ó ti lọ. Bẹ́ẹ̀ ni mà. Ọ̀pàpà parada. Iṣu parada ó diyán. Àgbàdo parada ó dẹ̀kọ̀. Parada. Àwọn tó kù ẹ̀dà. Wọ́n wà nílé mọ́. Lọ pè wọ́n wá fún mi. Kó dẹ̀ lọ sẹ́nu gate kó lọ pe ojú olúwa fún mi. Ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni tó bá dalẹ̀ àbálẹ̀ lónìí. Èwo nínú yín ló fa ogbon tó ń ṣẹlẹ̀ níbí? Ẹ jẹ́wọ́ o. Mọ́mí, máa jẹ́wọ́. Máa jẹ́wọ́. Kẹ̀dẹ̀ máa wo mọ́mí. Gbogbo òfin tẹ́ ní ká máa ṣe nínú ilé. Gbogbo ẹni mò ń pamọ́. Àmọ́ owó ló ràn mọ́ mi lójú. Madam kékeré, ẹ̀wọ̀n, oúnjẹ yín nílé. Oúnjẹ yín ni mo ti gbé wá. Símbé. Kí ló ṣẹlẹ̀? Mo nílò ìrànlọ́wọ́ ẹ̀ ni. Kí lẹ sọ? Kí ló ṣẹlẹ̀? Ẹ má kúnlẹ̀, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ìrànlọ́wọ́ ta ni? Èmi. Ẹ̀gbẹ́ ètò ìtorí Ọlọ́run bí mo ṣe wà yìí, kò sí ìrànlọ́wọ́ kọ́kọ́ tí mo lè ṣe fún un. Ṣé ráwọn boys tó ń ṣọ́ yín, wọ́n pọ̀ débi pé ṣe fẹ́ kí n kú ni? Ẹ má pè mí sí nǹkan báyìí mọ́ ẹjọ́ tó yẹ. Símbé, jọ̀rẹ́, ó yé mi. Èmi náà mọ̀ wípé ó léwu fún ẹ. Gidi gan ni o. Ṣòrí mi ò sọ wípé kò tú mi sílẹ̀ pé kí n máa lọ. Bó ìrànlọ́wọ́ ẹ tí mo need ni pé mo fẹ́ kó jọ.
kó lọ bá mi sọ fún sister mi rí pé inú ìgbèkùn àti ìdíra ni mo wà kún wá yọ mí ọjọ́ torí Ọlọ́run. Kí lẹ sọ ń sè? Ẹ jọ ṣe ẹ fẹ́ pa mí. Ẹ má pè mí sínú nǹkan báyìí mọ́. Ṣé fẹ́ kí madam pa mí ni? Mi fẹ́. Ẹ má pè mí sínú nǹkan báyìí mọ́ jọ. Síbi ọjọ́ torí Ọlọ́run. Kí ló ṣe lẹ́? Ọjọ́ torí Ọlọ́run. Tí mo níbi ó ti tó. Ṣàánú mi. Ṣòrí ẹ, you are not doing this for free. Mo máa fún ẹ lówó. Hello. What's all this? 2 minutes madam fún yín ti pé ó ti lé. Kí lẹ ṣe ṣe bí báyìí? Ó tiẹ̀ ti lé. Àmọ́ bó ṣe wà yẹn, ẹ̀yin dùn wọ́n ní kí n máa bá wọn fọwọ́ ra. Ẹ̀yin yẹn ni mo fẹ́ máa. Ọmọ yẹn ti kúrò níbí báyìí. Ó wà níbí. Mi ṣe dáadáa. Listen, that's not allowed. Now, get out. Ẹ pẹ̀lẹ́. I said get out. Ẹ pẹ̀lẹ́, máa padà wá máa bá yín rà. Ẹ jà lọ. Maria. Ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀ sílẹ̀. Ẹ wò, torí pé kí n bá lè wá rí yín, mo ṣe fi ọgbọ́n mú omi yìí wá fún yín. Ṣé rí? Tí mi bá tiẹ̀ gbọ́ nǹkan kan tẹ́ sọ lẹ́ẹ̀kan, mo gbọ́ owó pé sọ pé máa fún mi lówó. Mo fẹ́ kẹ́ bá mi tún ọ̀rọ̀ yẹn mú dáadáa. Single. Tí ẹ jókòó náà. Èwo mi lè jókòó. Èrè bí mo ṣe ọgbọ́n tí mo fi wá bíbá yín. Ẹ sọ pé tẹ bá wọn sọ. Lóòótọ́ ni mo máa fún ẹ lówó 2 million. Ẹ máa fún mi, ẹ má bínú, mílíọ̀nù mélòó lẹ pè? 2 million naira. 2 million naira? Yes. Lẹ máa fún mi? Bẹ́ẹ̀ ni, mo máa fún ẹ. Ẹ kó nọ́mbà ẹgbẹ́ mi síbẹ̀ kíákíá. Ẹ máa fún mi 2 million naira. Ẹ mú wá. Ẹni kò tó ṣẹlẹ̀, màá bá yín pe ẹ̀gbọ́n yín. Àwọn bá yín rí ẹ̀rí yín, àwọn ẹ̀wà wà ó. Owó yẹn, ó wà important. Ẹ lè máa fún mi 2 million. Mo máa fún ẹ 2 million, mi ò ṣeré. Èwo tójú bá yẹjú ẹ má jẹ́ kó ń yẹ. Kò lè yẹ, mo promise ẹ. Ẹ ní sọ̀rọ̀. Báwo máa ṣe wá lówó yẹn gbà gangan báyìí? Ṣòrí, tó bá dọ̀dọ̀ sister mi, mo máa fún ẹ 2 million naira. Because mo ṣì ní more than 8 million naira sínú àkáǹtì wọn. Owó tí ìyá ọkọ mi fi tàn mí fẹ́. Màá rí 2 million naira. Of course. Mo ti jíṣẹ́. Ó ṣe ìyá mi. 2 million naira ni màá rí. Mo promise ẹ ọgbọ́n, máa fún ẹ. Ó ṣe sister mi máa fún ẹ. 2 million. Ó ṣe. Lọ́run ṣàánú mi. Abirú wàhálà wo ni mo kí ọ̀rọ̀ ara mi bọ̀ ìbáyìí? Lọ́run ṣàánú mi o. Kì í ṣe bí èmi náà. Owó ló fẹ̀ mọ́ ẹ lójú. Ó yá jáde níbí. Ẹ mọ mi. Etí ń dùn ẹ́. Ẹ fi lè fà mí létí. Mo ní kó o jáde bí. Bí o ṣe fi mọ̀ wẹ̀ dá o. Pẹ̀lú gbogbo bí mọ̀dàm ṣe ṣe dáadáa sí wa, ìwọ tún lè ṣe bí eléyìí. Ó lè ṣe nǹkan tó ṣe yìí kò dáa. Bó ṣe ń tọ́jú wa tó ṣe yẹ kó ṣe kó tó ṣe. Tí ń bá ka 3 tó bá jáde. Wá níbo ló lọ? Àwọn aṣọ mi mo fẹ́ lọ kọ́ àwọn aṣọ mi. Aṣọ wèrè wo ló kó wá síbí? Jáde sáwọn. Etí dùn ẹni. Tó o bá jáde máa sọ ẹ́ dàdí yẹ́sì. Yẹ́ mo ti dán. Wá. Yẹ́ mo ti lọ. Mo ti lọ. Godmother, madam, géètì mú san pa, kò sì ní rí bí gbàgbọ́ ọ̀tà, ẹ dákun jẹ́ lọ rí sí géètì fún. Ó yá. Ṣé o ti rí nǹkan tó ń ṣẹlẹ̀? Mo ń bi ẹ́ léèrè, ṣé o ti rí? Àbó rí? O ti rí? Ó dà. Tó bá ń wù ọ́, kò ṣe bó ṣe ṣe. Tó bá ń wù ọ́, kò lóyà. Bó ṣe ń lọ yẹn, kò lè délé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Símbì àfi ṣọkiri ṣọ mo ti sọ. Wọ́n fi sí ọ ni, ó mọ fẹnu gbálẹ̀ lẹ́ẹ̀káàkiri, ó mọ rojọ́, ó mọ sọ̀rọ̀ tí ó kàn. Ṣebí loyalist yẹ kó jẹ́ fún ẹni tí ń tọ́, fẹ́ni tí ń fún ọ lóúnjẹ. Dákun kí n mọ nǹkan tó fẹ́ promise yẹ. Ó dà. Ṣé nǹkan tí mo ṣe ṣó burú ni? Nígbà tí mo rí èèyàn tó wà ní ìgbèkùn tí mo dé lọ sọ fún ẹ tó lọ́rùn. Mo ṣe o, àṣẹ inú ìgbèkùn ni ó wà nígbà yẹn. O mọ kí tiẹ̀ bó ṣe ń kó yín mọ́ rógànù. Símbì, èmi wá láàánú kan tí ń ṣe fún ọ. Bẹ́ẹ̀ ni, yóò ṣàǹfààní fún mi, yóò ṣàǹfààní fún ìwọ. Wọ́n ní ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì rẹ̀, ìwọ lẹ́nìkejì mi.
torí mo fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wọn. Ojú Olúwa ń bẹ, ó ń wò mí, ó ń wò ọ́ gẹ́gẹ́ bí orúkọ mi. Ojú mi ń bẹ lára rẹ̀. Mo wá fẹ́ kí ojú mi kó wà lára rẹ̀, kájọ kọ́mọ lùbọ́, kájọ máa wọnú ara wa, kájọ mọ ṣe kinní òun síra. Ṣé lórí burúkú ni ẹ ni? Ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ni? Ṣé tí ẹ fẹ́ ta ni? Ìsínbì ní sùúrù. Bó bá wà nínú yàrá mi bí ọ̀sẹ̀ kan, ìmọ̀ fún olóúnjẹ. Ìwọ̀n ọmọ bá wọlé máa kásọ̀ rẹ lẹ́yọ kọ̀ọ̀kan títí tí fi kó tán. Ẹbí ẹ máa kọ́ òjò tó rọ̀ tó kẹ́yẹlé má di ẹ mà ní kí n máa ń ṣe ẹbí ẹ irú ẹsẹ̀ mi. Ayé ẹ máa bàjẹ́ ni. Tó bá ti wà ní kí gbogbo ẹran tó fẹ́ kọ̀yàn kó jáde ṣé bí ìgbín tiẹ̀ ìwá ni. A ní ká mọ̀ sí ló. Ṣé máa fún ẹ ní 40 olórí burúkú wọ́n lọ sí géètì fún mi jọ. Instigate fún ọ. Instigate fún ọ. Sẹ́ńbì nǹkan amọ̀ torí pé bóyá o gbà fún mi o. Ṣùgbọ́n ọjọ́ tí n bá tún já pátá ẹsẹ̀ rẹ̀ ń bí báyìí. Kò ní dáa fún ẹ. Tó bá kọrin ìta ń bọ̀ ni. Ìkanra kan ṣoṣo tí kankan fi mú ọ ni pé mo kọnu sí ọ, o gbà. Ìkejì ni pé o lọ́yà sí mọ̀dàmú. Sẹ́mi bàtà olóyìn burúkú mẹ́ta. Irú wa pálapàla wò lélẹ̀? Ṣé nǹkan tí mo ṣe ṣó bad ni? Nígbà tẹ mú géńdé irú ọmọ lọ́hùn tẹ wá tì mọ́lé tí mo dé wá sọ fẹ́ gbọ̀n ẹ wá ní kí n máa lọ. Ẹ wo kò sí wàhálà máa lọ ilé ayé yìí ò lè tó yẹn kí ló ṣẹlẹ̀ gan. Ayé ìbà o, ayé ìbà o, mo ráyé mo sá o, ayé ìbà o. Òdì wá tẹgbẹ́ orúkọ jáde lórúkọ ẹ̀yà àgbàlagbà o. Ó wá dọ̀wọ́ ẹ̀yìn ìyá mi ò ṣàrẹ̀mọ̀fíà. Àtòrí ìjàpá tọkàn jọkàn o. My baby, kí ló ṣẹlẹ̀ gangan? Ó ti ronú lọ. Ọlọ́run ló làkóso. Fi wá ṣáyé. Mọ́mí, ẹ má pè mí my baby mọ́ o. Ìyá ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ o. Kí ló ṣẹlẹ̀ gan-an? Lẹ́yìn ìyá àjẹ́, ìyá ìkà burúkú ni ní àjẹ́ ni ní. Ẹ̀yin ìkà yìí. Kí lẹ ṣe fọ́mọ lọ́mọ? Kí lẹ ṣe fún Simbi? Simbi dà. Kí lẹ ṣe fọ́mọ lọ́mọ? Simbi ti lọ ilé òfò dàlẹ̀ ń bí. Ó ti lọ tefetefe. Ó ti lọ àní gbúrú ẹ̀ mọ́. Simbi ti lọ. Kí ló tún kù? Ìwọ ìyá yìí kí ni mo gbà lọ́wọ́ wa tọ́mọ ẹ̀? Kí ni mo gbà lọ́wọ́ wa? Kí ló ṣe ẹ́? Mo ní kí ló ṣẹlẹ̀? Kí má fọwọ́ kàn. Pẹ̀lẹ́. Ó dà mò ń bọ̀. Ṣé ti bọ́? Sorry. Bí kí n ṣe àwọn àgbàlagbà náà nìyẹn, bí ṣe mí náà nìyẹn farada. Sérieux? Níjọ́ ọ̀tá ní ìta ìbá fojú pé kó ọjọ́ náà ní ìlera. Ó yá gbé máa bọ̀ gbé. Àsáré gẹ́gẹ́ ní ọmọ gbẹ. Adájọ́ bí mo lọ. Òjú náà mọ̀ bàbá gbẹ́dẹ̀gbẹ́dẹ̀. Àwọn ló dá fún ìkọlà wò. Alábẹ̀sẹ̀kẹ́ ló dá ọdún ọ̀la. Bísí bá là nínú ikú ọmọ inú rẹ̀ jáde ní. Àfọ̀rẹ́ ti tó lónìí ó ti lọ́wọ́ bọ̀. Ẹ̀yìn ẹgbẹ́ mi ewúrẹ́ kọ́ lórí ìṣẹ́. Ẹgbẹ́ mi àgùntàn tó tó mú ṣe lọ́dún sókè. Bọ́ọ̀rọ̀ bọ̀ lè lò bọ́ ọ. Àròyìn lẹ́nu ṣàkóso sá. Ó yá jù. Ọkùnrin ńlá ni ní kó tó di pé mo tó rí ìtẹ́. Ẹni bẹ nínú ọjọ́ tó dún mọ̀wúrú mọ́ mi. Yọjú síbi jẹ́ rí ọ. Wọ́n ò gbọ́dọ̀ lọ ẹ pọ̀ bá kẹ́ẹ̀pàjòyè ìlú Ajédọ́là ẹ ti tọ́ka nírú mọ́lẹ̀ dandan ní kẹ́ẹ̀ríjẹ jù èmi òfin náà ni mo sọ bẹ́ẹ̀ tí wọn bá jẹ̀lú ìrù n ò ní dẹ́yìn lẹ́yìn yìí. Òfin hàn tó gbàlù tó gbàgbó ó ti gbàgbẹ́ lọ́wọ́ wa o. ayé lè mú tẹ́yìn rẹ̀ tẹ́jọ́ dàpọ̀ tó fi wọnú ìlú wa tó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe. Balógun tó o mú tí rè é níwájú olúwa mi. ògbówójú olúwa mi ò pariwo ògùn fẹ́ pa ọ́ ni káì. Bẹ́ẹ̀ mo ti ń ṣẹlẹ̀ ní ìlú yìí.
ti kú sóko. Ẹrú mi kú sóko. Má sì ní mímọ́ ọjọ́ ọmọ ọba nílé ọmọ ọba ọ̀sùn ló máa ṣèṣe ẹrú tí gbogbo ènìyàn wọn aṣọ ọ̀nà kó má bàjẹ́ jọba tí ìdí tó gùn yìí bọ́ọ̀bù àṣẹṣe yóò gun ẹ̀yìn ara. torí Yorùbá ló ń bọ̀ ń bọ̀ àwọn yẹn ní kẹjá dédé. ẹni bá dún mọ̀wúrú mọ́ ìwọ náà dún màwòrò mọ́. amẹ́mi àti ni. bí n bá ti pàṣẹ bàbá ńlá kú ẹ tí ó yá sẹ̀mí padà ò tí ì sí. láàfin. bẹ́ẹ̀ni. ilé ìrò láàfin. sórí kábíyèsí wa fúnra ara kèrègbè rẹ̀ ní ojú ibi tá a fòkùn sí lọ́wọ́. kó má gbé àtìní ló pa kábíyèsí tí ó bọ́ sórí oyè. kábíyèsí ojú kan ẹ̀pà ojú kan èrè lára ọmọ tó wà lọ́wọ́ mi ẹ sì jókòó síbẹ̀ ẹ̀sẹ̀ nǹkan kábíyèsí láti gbà tára ọmọ òun ti yá. ìdílé yìí fi ń dá mi lójú ni pé ètùtù fẹ̀mí rẹ̀ mí òun là á ṣe o. fẹ̀mí rẹ̀ mí. bẹ́ẹ̀ni. ìwọ ó fẹ́ fi ojú ẹlẹ́yẹ gbọdọ̀ ní gbàgede lónìí báyìí lọ́ọ́ sun ẹ̀jẹ̀. èmi ni àgbà délé-dolú ẹlẹ́lá ni mí tó mọ mi inú agbada ṣé iye yín wọ́n fẹ́ máa dẹ́rù bẹ̀rẹ̀ tèmi. bí èèyàn bá sun aṣọ òru ẹ̀ ṣòro yóò rìn ìhòòhò ni. kákárí bọnú kò ní kí sòrò ẹni ó tán. ìjọ ogun bá dé èèyàn máa rántí lé ìyá rẹ ìwọ náà wà wọlé lọ ọlọkọ gbogbo ẹrù rẹ. ṣé bá ṣe mọ wo gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nìyẹn. ìwọ náà wà. irúmọlẹ̀ dé. ìwọ mo dé ikú dé. o ṣe tá a ti kakú jẹ. èèwọ̀ òrìṣà. ó ti fẹ́nu ó ti fi pèsè ọ̀nà láì ro tẹ́tẹ́. bẹ́ẹ̀ ni mo ti yí ẹjọ́ rẹ kúrò ní méjì inú oṣù tó rẹ ti di pàǹtẹ́ lásán. òní lọ́jọ́ ọkù rẹ pé. ó fi hàn báwo ló ṣe jẹ́ kó lọ. ibi tó lọ ọ̀run ni kò lè rúyè. nígbà tó sọ wípé àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ń jà ṣé wọ́n ń bọ̀ láti lé. ikú tẹ ẹ kù lẹ parọ́. ìyá táwọn bàbá ńlá kú bàbá yín yẹ kó jẹ tí wọn ò dúró jẹ ó ń lẹ́yìn àrọ́mọdọ́mọ wọn ń jẹ yìí. a dá fún ọ. agbókunlé ẹ̀rí ọ̀kan lólobó àṣàṣàrè bí ìjà pàdúgbò ọ̀pọ̀lọpọ̀ aláàbò tí àwọn kéde àti ọ̀rọ̀ gbọ̀ngbọ̀n aláyà bí ọ̀bẹ ìbọn agbọ́nilówólé ẹja apàdùbà balẹ̀ àparò jẹ́ wọ́n fẹ́ jẹ́ gbọ̀ngbọ̀n wọn alátà wíre agbókunlé rí àkọlé rẹ̀ ó ti jáde wà lórí YouTube àwòtún òní o. sinimá tuntun agbógunlérí gbirigidi ni wọ́n jáde ọdún tó gbirigidi wọ́n yí kòkò bẹ́ẹ̀ nu alámọ̀bàjẹ́ agbógunlérí pàǹtẹ̀tẹ̀ kanadẹ́gbẹ́ àwọn ọmọ ìjọba ọ̀rọ̀ wà lọ́dàn àwọn ọmọ àwọn òjòlá ogun ogun òtógun jalè ẹ̀kọ́ ṣoṣo sinimá tuntun agbógunlérí gbódòrógun àjànkóró dùgbẹ̀dùgbẹ̀ omi tí ò gbọ́ràn ni wọ́n fi pọ̀ ọtí tí ò gbọ́ràn ni wọ́n fáwọn líle mu ọmọ líle tí ò gbọ́ràn ni wọ́n rọ̀ sójú ogun àrèmọ́bọ̀ àlùjọ̀nù ẹ̀fọ́ méjì nínú ìbọ̀npá kúkúrú pàgbógun líle ló káàkiri ilé ń gbóná kó mọ ọ̀sẹ̀lẹ̀kọ̀ọ́nù polówó ìkótó ọ̀dọ́ ìlú dàrú gbùdùgbùdù sinimá ti fa agbógunlérí action packed movie tó yá kílála ó gbóná jẹjẹ ó lé jù it's a movie written and produced by Owolabi Ajasa Ogun State Tampan Governor directed by Wasiu Owoiya Gausu Tami Lodunlade Adekola Sani Ugbonagade Ogbolukẹ ẹ̀bùn olóye ní ọlá ìyá igwe Abeni Agbon alápínì òòṣà Bọ́lájí Amúsàn Mr Latin Anikiami Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ Bọ́sì Akínọlá ẹni afẹ́ ní ìtàn Owolabi Ajasa Ọláyẹmí Jimoh Yemkem Bíọ́lá Adékúnlé Kabiru Adéyínká Arínájà Milayo Sonola Ìyáṣàpọ̀ Tèmítọ́pẹ́ Àmsà Ọlọ́ládé Owólabí Mọ́túndé Zainab Shitu Ológbòjò àwọn star studded ní àwọn ìràwọ̀ òṣèré tó kópa nínú ẹ̀ ó ti jáde kàṣàgbà sórí YouTube báyìí o iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn tó wò ní ẹ̀ka bẹ́ẹ̀. nítorí pé mo ti gbọ́ láyè ló ṣe rí mi fín orí ọba fín ọ̀gbọ́n tí wọ́n máa sọ pé àtúbọ̀bá níwọ̀n ẹgbẹ̀je àjìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ó sì wá rí ọba fín ó rí jọba. Ọlọ́run ti dá wàhálà aṣọ lágbára èmi sì ni wàhálà tọ́lọ́run dá aṣọ lágbára. ó lọ jẹ́ Sọ̀díkì. Àlùjẹ Sọ̀díkì. Ọgbọ́n ni. láàrin èmi àti ẹ madam ló yẹ kó fún ní best detective of the year. message kan wọlé kọ pọpọ ó kọ bank alert wọn kọ bank alert. mi ò ti scan ẹ náà irú pattern wò lélẹ̀ gbára dúró jàre ṣé mo ti scan ẹ ni.
Mo fẹ́ kẹ́ fi búra fún mi. Wípé kò sí nǹkan kan láàrin èèyàn àtọkọ mi. I swear. Kò sí nǹkan kan láàrin mi àti ọkọ yín. Kí ni? Mi ti scan ẹ̀ tán. Well, I know Madam is gbogbo òṣì yẹn jàre. Before you propose to am, you talk say you dey play with am. Now you don dey plan marriage with am. For what now? Kí ló ń pa yín lẹ́yìn gangan? Ààrẹ ni kódà díẹ̀ ló kù kẹ́ bá wa ká mọ̀ sunkún ọwọ́ Nàìjíríà ò gbẹ̀rí. Wèrè máa bẹ̀rẹ̀ sí ní kọlu wèrè báyìí. Wèrè máa bẹ̀rẹ̀ sí ní fún wèrè ní wèrè. Kémi àti ẹ̀ka bẹ̀rẹ̀ sí ní ta bó ṣe ń jọ gbogbo ọwọ́ ẹ̀kọ́. Oh, you think say you love you? Ola no love you from year to year. Na sakama and everything tó ń ṣe fún ẹ. Ìfẹ́ ẹ̀tàn ni ó kàn ń tán ẹ ni. Lọ́kùnrin o. Ṣé mo báwọn àgbà kan wà tó jẹ́ pé ó yẹ kó ti kú rèwerèwe ara wọn lẹ́wà o. Ẹ ṣe wá escape ikú ọ̀dọ́ yẹn. Ìwà àgbà yín ò ní dalẹ̀ o. Ó dà pé láìkí ara yín. Gbá àwọn ọmọ kan sọ̀rọ̀ ní àdúgbò nìkan sún ọlọ́pọ̀ sọ pọ́kọ̀ rẹ ti kú. See me as a dead person. Ṣé káwọ obìnrin aláwọ̀ òkú ni wá sùúrù báyìí òun ni ọmọ fi ń ṣọkọ obìnrin. I am living my life without wife. I'm just like a window. Mi sọ window 7. Gbogbo nǹkan tó ń ṣe ìyàwó mi ó ti ń jọ trauma lójú mi. Kò ń ṣe pé ó ń jọ trauma gbọ̀ngàn ló ń ṣe wọn. All the truths I know are lies. Life is a journey, walk wisely. Ọ̀pọ̀ ènìyàn dẹ̀ fara gbá. Ọ̀rọ̀ rẹ̀ o. Ọgbọ́n lára igi ọ̀pọ̀tọ́. Ohun tó dùn kọ́ ni wúrà. Bí bá ń gé o, tẹ̀lé ẹ̀mí ẹ̀. Àfàdàpàkún afẹ́fẹ́ la péré. Kúrákúrá kò sójú ẹ̀rọ. Dead but alive. Dead but alive. Afẹ́fẹ́ ló fi ṣòro. Ó ti kú dẹ̀ ń gbénú ayé. Afẹ́fẹ́ ọ̀rọ̀ yìí máa gbà ká sọ. Ọ̀rọ̀ yìí gbà ká sọ. Dead but alive. Afẹ́fẹ́ ló fi ṣòro. Dead but alive. Afẹ́fẹ́ ọ̀rọ̀ yìí máa gbà ká sọ. Kíni àwa ń fà gángan náà sí àwọn fà? Ayé ta ń mẹ́ta ò lè yan fàdúrà. Ilé ọlá ò dùn gan. Ilé ọlá ò ọ̀gá ò dùn o. Ilé ọlá ò. Ohun ọwọ́ mi ò tó máa mú gan-an. Afẹ́fẹ́ lọ́dọ̀ fi ń ṣòro. Afẹ́fẹ́ ṣòro. Èrè wele lọ́dẹ̀ ń ṣe o. Afẹ́fẹ́ èrè wele lọ́dẹ̀ ń ṣe. Ẹni máa bọ́ tẹnu ẹ̀gá mọ̀ pẹ́yẹ. Afẹ́fẹ́ gbogbo pa fi ń ṣòro. Ẹ̀gá ṣáni ẹ̀. Ó péjọ sórí ara ẹ̀. Ó ń péjọ sórí ara ẹ̀. Ẹ̀gá ṣáni rẹ̀. Ó péjọ sórí ara rẹ̀. Dead but alive. Afẹ́fẹ́ ló fi ń ṣòro. Dead but alive.